Ah, a kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá ibi tí ẹ ti ń ní ojú ayọ̀ àti ọkàn ayọ̀ láti máa wò wá káàkiri gbogbo àgbáyé. Ẹ ṣé gan-an, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, ẹ jù wá lọ, ẹ jù wá lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọlọ́kàn rere àti inú rere, ẹ̀yin tó jẹ́ wípé lórí òtítọ́ òun lẹ dúró lé lórí ní àkókò yìí. Ojú kò ní tì, ojú ò ní ti èmi náà. Mo sì gbàdúrà fún gbogbo ẹni tí ó ń wò mí lọ́wọ́lọ́wọ́ wípé ayé yín sì tún máa dára ju bí ẹ ti wà yìí lọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ̀yin ìyá wa, bàbá wa, ẹ̀gbọ́n mi, àbúrò mi, Amẹ́ríkà lẹ wà ní, UK lẹ wà ní, Canada lẹ wà ní, Scotland, Europe, Germany, Sweden, Belgium, Austria, mo kí yín dáadáa, France, Italy, mo kí gbogbo yín pé ẹ ṣé, ẹ kú ọmọ ṣe, ẹ kú dúdúró tì mí, ẹ kú dúdúró tì wá, ẹ kú pé ẹ ò fẹ́ jẹ́ kó bàjẹ́. Mo dúpẹ́, ìdúpẹ́ mi ò ní pọ̀ ń bí, nítorí pé ọ̀rọ̀ ta ni Ọlọ́run òun ni mo fẹ́ sọ nínú fídíò yìí. Mo kàn ní láti dúpẹ́ ni fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, tí ẹ wá ń ti ara wá ń sin Ọlọ́run. Mo dúpẹ́ gan. Ẹ ṣé láti Asia, mo dúpẹ́ lọ́wọ́ yín. Láti gbogbo ilẹ̀ Áfíríkà, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, a dúpẹ́ lọ́wọ́ yín. Ojú kò ní tì yín, ẹ ò ní fara gbàrú ẹrù, ọfà yìí ò ní bá yín, ọfà ọ̀tá ò ní bá yín, ibi ò ní bẹ ní kankan nínú gbogbo wa. Èmi lẹ́rí o lónìí, tó bá dọ̀la náà ẹ tún máa rí mi. Ẹ̀yin táwa náà wá ń wò, ẹ ò ní parẹ́ níwájú wa pẹ̀lú àṣẹ Elédùmarè. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ẹ̀yin èèyàn wa, bí kò bá ti nídìí, obìnrin kì í jẹ́ kúmólú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ló pè wá láti Amẹ́ríkà, àwọn bàbá wa pàápàá káàkiri gbogbo àgbáyé, ẹ má bínú, àwọn ni wọ́n pè wá lórí ọ̀rọ̀ ta ni tọ́lọ́run, ta ni Ọlọ́run, ta ni Ọlọ́run. Èyí tí àwọn amọ̀òkùnṣìkà tó wà ní ìlú Ìlọrin tí wọ́n tì mọ́ wọ́n tì mọ́ prisons, ọgbà ẹ̀wọ̀n prisons, wọ́n tì mọ́ prison láti ọ̀sẹ̀ tó kọjá. Àwọn ìyá wa ti pè, àwọn bàbá ti pè, àwọn olólùfẹ́ gan pè pé bàbá ṣé ẹ ò ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni. Àwọn gan mọ̀ wípé ẹ̀yin ò ń ṣiṣẹ́ lórí nǹkan tí kì í ṣe òdodo, ṣé ẹ lè sọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan tí mo ṣáà máa ń jẹ́ kó yé wọn ni wípé bí Olúwa bá ti ní kí n sọ̀rọ̀, mo máa sọ̀rọ̀. Gbogbo ohun tí mo dẹ̀ sọ síwájú, ẹ máa rí pé mi ò lè tẹ́ ń bẹ̀, nítorí pé kẹ́ka tó sọ anything, èmi máa ń kọ́kọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ni ó máa ń sọ fún èmi wípé fine, ohun tó fẹ́ sọ yìí lọ sọ. Ẹni ẹ̀mí ni mí, I am a prophet, as I always said. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work. For whomsoever that believeth in it. Gbogbo àwọn tí wọ́n bá gbàgbọ́, àwa máa ṣiṣẹ́ fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tí orí tó rán èmi ń tèmi. Kì í ṣe gbogbo èèyàn ló gbàgbọ́. Lára ẹ̀ náà lẹ ṣe rí i pé ẹ má bínú ẹ̀yin èèyàn wa, òtútù díẹ̀ ti wà ní orílẹ̀-èdè tiwa yìí náà, bẹ́ẹ̀ ni ó sì ń fa ikọ́, ń fa oríṣiríṣi nǹkan jáde. Ìlú ẹ̀ náà gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ ta ni tọ́lọ́run yìí náà,
àwọn kan jókòó wọn ò gba ohun tó ń sọ gbọ́, lẹ́sẹ̀ rí pé wọ́n fi ọwọ́ ipá àti agbára ni wọ́n fi mú, wọ́n wá sọ di èrò ẹ̀wọ̀n nígbà tí Tani Ọlọ́run kì í ṣe ẹni ẹ̀wọ̀n. Ohun tí mo fẹ́ sọ nìyí lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run. Tani Ọlọ́run wọn gẹ́gẹ́ bí orúkọ yìí, ó ń challenge ẹ, ó dẹ̀ ń challenge èmi náà wípé Tani Ọlọ́run. Gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ẹ wà ní Ìlọrin, ẹ fẹ́ mú wa bú àwọn àáfàá o, ṣùgbọ́n ẹ̀yin àáfàá tẹ́ mọ̀ wípé ẹ lọ́wọ́ sí nǹkan rúdurùdu, ẹ sì lọ́wọ́ sí jẹ̀sìn, ẹ̀yin kọ́ lèmi ń bá wí o. Ẹ̀yin àáfàá tẹ́ ò lọ́wọ́ sí rúdurùdu pé kí nǹkan bàjẹ́, tí kì í ṣe gbogbo àáfàá lórí ẹ̀ dàrú bí orí àwọn àáfàá tó wà nílọrin o. So therefore, àwọn àáfàá lọrin á fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ generally, ṣùgbọ́n ìwọ tó mọ̀ pé òun ṣerú ẹ̀, ìwọ kọ́ ni mò ń bá wí. So therefore, ẹni tó bá wá bú mi nínú fídíò yìí àbí tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi lórí fídíò yìí, á jẹ́ wípé ìkan nínú àwọn àáfàá tí wọn ò fẹ́ àlàáfíà gẹ́gẹ́ bí ẹ̀sìn mùsùlùmí tí àwa mọ̀ ní ìgbà kan rí ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà. Àwọn ọmọ burúkú lẹ̀ ń bí. Tá ẹ ò bá tètè kápá ohun tó ń ṣẹlẹ̀ yìí, ẹ máa bí ọmọ burúkú lọ, ayé á sì máa dàrú. Bí ẹ ò bá ti tètè sáré kẹ́ ẹ kápá àwọn ohun tó ṣẹlẹ̀ yìí, ẹ máa rí pé ẹ máa fojú ara yín rí wípé ayé yìí ò ní nísinmi, ayé á sì máa dàrú lójoojúmọ́. Ayé á máa dàrú every blessed day. Tó bá jẹ́ pé irú ọmọ tí wọ́n bí jọ yìí, tí wọ́n ń fa wàhálà, tí wọn ò jẹ́ kí ẹ̀sìn mùsùlùmí bí àwa ti mọ̀ ní ìgbà èwe wa pé ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn tó wà humble ni, ẹ̀sìn tí wọ́n bá ń kírun báyìí, inú wa náà máa ń dùn báyìí. Very humble religions. Ẹ̀sìn tó jẹ́ pé tá a bá dé Èkó ní mọ́ṣáláṣí Jímọ̀ nínú ọdún náà, tá a bá ní a fẹ́ ra nǹkan, tó bá ti ní wàláìtàláì, kò sí bó ti lè sọ tó lẹ́yìn ìgbà yẹn, a ti gbàgbọ́ wípé ohun tí wọ́n sọ yìí òtítọ́ ni. Ọba ní ìlú lẹ́ ń taṣọ, tó bá ti ní 500 naira ní, ọba ní ẹ̀dẹ̀ bá wá di, wọ́n ní wàláìtàláì 485 naira làwọn rà ní, èrè 15 naira làwọn jẹ nínú ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti sọ, àwa náà ti gbà bẹ́ẹ̀, tó pé ibikíbi tí wọ́n bá ti pe wàláìtàláì sí, ibẹ̀ yẹn òtítọ́ ló wà ńbẹ̀. Ní ìgbà yẹn ni o, ẹ̀sìn mùsùlùmí táwa mọ̀ pé ẹ̀sìn àlàáfíà ni. Àwọn ọmọ tẹ́ ń bí ní Ìlọrin, ọmọ àlè ni wọ́n máa da ẹ̀sìn mùsùlùmí, wọ́n máa bàjẹ́, wọ́n máa bà ẹ̀sìn mùsùlùmí, wọ́n máa dàrú. Ẹ̀sìn tí ẹ̀yin pè ní ẹ̀sìn àlàáfíà, wọ́n máa dá dúdú ẹrú.
wọ́n máa dorí ẹ̀ kodò. Ẹ̀yin mùsùlùmí, àkókò tó kẹ́ ẹ dìde lórí ọ̀rọ̀ yìí náà. Mùsùlùmí torí ẹ̀ pé ni mò ń sọ̀rọ̀ yìí, kẹ́ ẹ jẹ́ kó yé àwọn àfáà lọ́rin o wípé ẹ lọ́wọ́ sóhun tó ń ṣe. Ọlọ́run ò ṣe é gbèjà, kò sẹ́ni tó lè gbèjà Ọlọ́run. Ọlọ́run ló ń gbèjà wa. Tí ó pọ́sibù tí ẹni tó ń gbèjà wa ká wá máa ní a fẹ́ gbèjà ẹni yẹ. Èmi kì í báyọ̀ sọ̀rọ̀ ọlọ́pọlọ dúdú o, ọ̀rọ̀ làákàyè òun ni bàbá confam JP máa ń sọ. Ṣé ó pọ́sibù fún ènìyàn tí ń gbèjà wa káwa ní àwa fẹ́ gbèjà ẹ̀? Nítorí pé ọ̀rọ̀ yẹn ò yé mi, ó dẹ̀ sì ń fún mi ní pírọ́blẹ́mù gan nínú ọkàn mi gidigidi gan. Ó fún mi ní problem nínú ọkàn mi gan, ní serious problem. Ó possible ó lè gbèjà ẹni tí ń gbèjà ẹ, ìwọ tó lè jà téèyàn kan wá ń gbèjà ẹ, tí wọ́n wá ní o fẹ́ lọ gbèjà ẹni, ṣó possible ni? Òun ni àwọn mùsùlùmí alákatakítí òun ló ń ṣe. I am giving you fact. Wọ́n fún yín ní good explanation and it is a fact. Ẹni tí ń gbèjà wa, ẹ̀gbọ́n bólórí wa ṣe máa ń kọ́ ni, ó ní ààrẹ mú wọn kò lè rí wa gbé ṣe, àtòbí jù ló ń gbé ìjà wa. Ààrẹ mú wọn ò lè rí wa gbé ṣe, àtòbí jù ló gbèjà wa. Ṣé àtòbí jù tó ń gbèjà wa yẹn làwa la fẹ́ lọ gbè níjà? Ṣó possible? Kẹ́ ẹ lè rí i pé èṣù làwọn àáfàá tó wà ńlọrin sìn, wọn ò sin Ọlọ́run. Ṣàpé mo ti sọ lẹ́ǹkan wípé kì í ṣe gbogbo àáfàá ló lè ṣe irú ọ̀rọ̀ nǹkan játijàti yìí. Àwọn àáfàá kan wà sẹ́, ẹ̀sìn mùsùlùmí yẹn wọ́n mú ọ̀sì mu dì ní eléyìí wípé sẹ́ alẹ́ sí àlàáfíà ni. Sódẹ́fọ̀ kì í ṣe gbogbo àáfàá òun là ń bá sọ̀rọ̀. Ẹ mọ̀ pé ọlọ́pọlọ pípé ni mí o. Ẹ mọ̀ wípé ọlọ́pọlọ pípé ni mí o. Ẹ mọ̀ wípé ọlọ́pọlọ pípé ni mí o. Mo wà nínú program ní jáde. Tí bá ti ṣe program tó mo máa pè é, mo wà nínú program. Ṣé ẹ ń gẹ́ TV? Ọlọ́pọlọ pípé, ẹ mọ̀ mí dáadáa o. Pé mi kì í ṣe ọlọ́pọlọ rádaràda o. Mi kì í ṣe èèyàn tó jẹ́ wípé a máa sá sẹ́yìn àìṣòdodo. Ẹ̀yin mùsùlùmí tí mò ń bá wí lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ̀yin alákatakítí mùsùlùmí, ẹ̀yin tí ẹ gbé ẹ̀sìn yìí kọjá Ọlọ́run, wàlíkùlì máa ń sa ọ̀gàjà túlì hínà màhàrù. Ẹ̀yin tẹ́ gbé ẹ̀sìn kọjá ti Ọlọ́run, wà àlíkùlì mà wọ́n ní kẹsàtì wàhámà pàtẹ́hùlìrù. Ẹ̀yin tí ẹ gbé ẹ̀sìn yìí kọjá ti Ọlọ́run ni mò ń bá wí o. Mi ìbá àwọn mùsùlùmí tó pé mo ṣe mọ àwọn kan dèní elédìíṣẹ́, àní mùsùlùmí tí wọ́n gbé dání ẹ̀sìn àlàáfíà níyà ò kẹ́kẹ́ húlí wàhámà hálíkù sẹ́tẹ̀lá àrùn. Bí èèyàn kan bá padà ta sí mi lórí fídíò yìí, á jẹ́ wípé àwọn alákatakítí ni. Àwa dẹ̀ rẹ̀ di Ọlọ́run ló ní kémi jáde, èmi ò dídí jáde. Àwa dẹ̀ rẹ́dì fún yín dáadáa. Ẹ rí i pé táńtọ́ lọ́rùn lẹ lè bí. Bẹ́ẹ̀ bá gbé mi tí yín bàjẹ́, bẹ́ẹ̀ bá sáré mi ayé yín ró. Wàláì tẹ́ ẹ bá sá eré tèmi ẹ tẹ́ pátápátá, ẹ ní dúyọ̀mọ́ láyé. Èní kọ́ ni mo ti ń pariwo ẹ fẹ́ bá gbogbo ẹ̀sìn jẹ́, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹ̀sìn oníṣẹ̀ṣe ìkọ̀kọ̀ náà ni wà tó bá jẹ́ pé Ọlọ́run kan ló dá wa. Oníkálukú ẹ̀jẹ̀ òsìn tiwọn kì í ṣèmi ni mo ti ń sọ ọ̀rọ̀ yìí all the time. Ṣùgbọ́n àwọn kan ò gbé. Adébóyè ẹ̀ ń fi iná
sí abẹ́ ẹ̀pọ̀n yín. Ẹ jẹ́ kí n tuntun sọ. Adébóyè, Oyèdépò, Olúkọ̀yà, èyí tí ẹ̀pọ̀ ńlá sọ nígbà ti Yorùbá nation, òun ni ẹ ti rí result yẹn báyìí tí mo máa pè yín kíkankíkan. Àwọn èèyàn bú mi, ẹ ń ṣe gbogbo ẹ̀ dá sí. Nígbà EndSARS mo pariwo ẹ̀ wípé irú ìwọ Adébóyè, irú ìwọ Olúkọ̀yà, irú ìwọ Oyèdépò, tẹ́ ẹ bá lọ pẹ̀lú àwọn ọmọ yẹn níjọ́ yìí, wọn ò lè pa àwọn ọmọ yẹn, wọn ò ní pa wọn. Tó pé àwọn tó wà ń bẹ̀ máa signal fún àwọn tí wọ́n ní ká wá ṣe gbà pé Adébóyè wà ń bí o, Oyèdépò wà ń bí o, ṣùgbọ́n ẹ ń fi iná sórí òrùlé sùn. Ẹ wo bí wọ́n ṣe pa àwọn ọmọ ìyẹn náà tún ti lọ. Another one ló tún ti dé yìí o, tó lè cause ogun ẹ̀sìn, religions war. Mo ti sọ ní pé báyìí lolúwa wí. Olúwa sọ pé gbogbo tẹ́tí ẹ̀ ń sẹ́nu lé yẹ kọ́ ni ó máa kọ́kọ́ ṣẹlẹ̀. Ìjà ẹ̀sìn ló máa kọ́kọ́ wáyé. Ẹ má jẹ́ ká sọtẹ́lẹ̀ ẹ̀ kó ṣe. Ẹ ń gbé iná sábẹ́ oko. Adébóyè, Olúkọ̀yà ló ń fi iná ra oko. Ẹ̀rí ẹ̀ pa mí. Ẹ̀rí ẹ̀ ṣe kiri ó ń pa mí. Oyèdépò, ẹ̀ ń gbé iná sábẹ́ oko. Ẹ ń ṣeré, ẹ ń wo báyìí wọ́n tún ti bẹ̀rẹ̀ jẹ̀sìn. Ṣé ohun tí wọ́n gbé Tani Ọlọ́run fún sójú ohun tó tọ́? Oyèdépò, come out and tell people. Nígbà táwọn kan sọ pé ó máa kú ní July, mo jáde, mo ní irọ́ ni pé Olúwo sọ fún mi bẹ́ẹ̀. Tó pé nígbà tí ìyẹn sọ tán, èmi tún padà béèrè lọ́wọ́ Olúwa, ṣé o rán ti bẹ̀ tán, wòlíì tán pé ti bẹ̀ tán? Ó lóun ò rán wọn. Ó ní òun lè kú. Èmi ti jáde, Oyèdépò, mo jáde pé Olúwa sọ wípé ẹ ò lè kú ní July, pé July ìkọlẹ̀ ẹ ò lè kú. Ṣùdẹ́bọ̀ tá a bá wá lè jáde láti lè dìvédì àwọn irọ́ tí àwọn èèyàn ń pa ní orí social media láti lè bá ọkàn àwọn èèyàn jẹ́. Ẹ̀yin tá a wá ń wò wájú, ẹ̀yin Oyèdépò, ẹ̀yin bàbá Adébóyè, ẹ̀yin Dr. Olúkọ̀yà, àbí kí ló ti porúkọ rẹ̀, and all this you need to come out. Ẹ̀yin gbọ̀ngàn láyé fẹ́ rí. Ẹ̀yin yìí náà tẹ́ bá ti lè parọ́ kan fún wọn báyìí, wọ́n máa gbọ́ ni. Àmọ́ pẹ́yìn náà lọ fẹ́ máa wò wájú. Ẹ parọ́ fún wọn ní church in December, ẹni 2023 máa dáa. Ṣé 2023 yìí dáa? Ẹ̀yin náà lọ fẹ́ máa wò wájú, kò sí wàhálà. A máa pè yín pé kẹ́ wá jáde, kẹ́ wá bá àwọn èèyàn yín sọ̀rọ̀. Ẹ dìde kí ìjà tó wà lẹ́yìn kó tó di ìjà ẹlẹ́sìn mẹ́sìn. Kó tó di ìjà tó jẹ́ wípé ó máa di ìjà ẹlẹ́yàmẹ̀yà, ìjà religion fight. Ẹ dìde. Tani Ọlọ́run enough. Ó jẹ́ kí wọ́n gan ti rí lọ́kàn rẹ̀ pé he challenge you and he challenge me. Tani Ọlọ́run, a name, that name alone. Ẹni tó gbé Tani Ọlọ́run kò mọ Ọlọ́run. Ẹni tó gbé, àwọn tó purọ́ mọ́, àwọn tí wọ́n ṣe dodo tó fabricate dodo tí wọ́n fabricate tí wọ́n fi lọ ti Tani Ọlọ́run mọ́ ẹ̀wọ̀n, àwọn gò mọ Ọlọ́run nìyẹn. Èèyàn èṣù ni wọ́n ò mọ Ọlọ́run. In one word, Tani Ọlọ́run kì í ṣe oníjàgídíjàgan. Tani Ọlọ́run kì í ṣe oníjàgídíjàgan. Wherever you watch this video, share it to them. Àwa ń retí wọn. Àwa yàtọ̀ gọlọ́ríkà Tani ta ló tó wá gbé mi. Lọ́ bí ìyá wọn dání, kò ní dá fọ́ba wọn. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ tọ́ fún wọn pé èmi ni mo sọ yìí. Kò ní dá fún ọba Ìlọrin. Èmi bàbá confirm ni mo sọ. Any king that does not support peace of a nation or a peace of an environment or a peace of a community is not a king. You need to support king, peace. Àwọn èèyàn ń ṣe rádaràda yìí, ẹ̀dẹ̀ ń kí wọn lẹ́yìn. Ṣùgbọ́n làwa ń bá ọba Òwòrò fà yìí, ẹni kọ́ lọ máa wó ilé ní tó fẹ́ kọ́ lọ máa wó lé onílé tó fẹ́ talẹ̀.
That is not a king. They are not a king. A king, you are there in order to take care of the people tó wà lábẹ́. Kì í ṣe pé tó pé a ti fi yín sókè kẹ́ ẹ wá máa jẹ àwọn tó kó sábẹ́ yín kẹ́ ẹ máa jẹ wọ́n níyà. King must know. King must know how to take care the welfare of his people. Either they are bad or they are good. Why you are there as a king is that you have a knowledge than order. Then ẹ̀yin lè máa wá orientate àwọn tí kò dá yẹn, ẹ fi wọ́n sí ọ̀nà tó dá. Orientate àwọn tó dá, ẹ fi wọ́n kó tó. Ẹ má jẹ́ kí n sọ ohun tó jẹ́ kí n sọ o. Ẹ fi kíní yìí ránṣẹ́ sí wọn. You are a devil. Gbogbo ẹ̀yin àfọ Ìlọrin èṣù tí ó wà nínú Bíbélì lẹ́ ń ṣe tó pé mo ti sọ ọjọ́ kan rí táwọn kan ní pé èṣù kí wọ́n máa sọ nípa èṣù táwọn kì í ṣe bẹ́ẹ̀. Èṣù táwa kà nínú Bíbélì for your understanding again òun ni mò ń sọ yẹn. Ẹ̀yin fúnra yín gangan lẹ̀ ń rọ̀rùn ara yín. Kí ló kèmí pẹ̀lú èṣù tẹ́ gbé dání? Èṣù nǹkan tó kèmí. Ẹ̀yin lẹ mọ̀ ẹ̀dẹ̀ ń sìn. Mi ò bá yín jà lórí ọ̀rọ̀ èṣù tẹ́ gbé dání, ṣùgbọ́n àwa kà nípa èṣù kan nínú Bíbélì òun làwọn sọ nípa ẹ̀. I don't talk about the one you are doing. Bẹ́ẹ̀ ṣe ń pa gbogbo nǹkan jẹ́ nìyẹn. Dàtí mi ò sọ pé èṣù ti ẹ̀ ń tẹ pò sí àbí nǹkan kan, mi ò dárúkọ ẹ̀. So I think I have made mention of that issue one time, and somebody told me that please they are highly respected me. Issue tí mo dárúkọ yìí kì í ṣe no listen to me. Èmi mọ issue tí èmi dárúkọ, ó mọ issue tí wọ́n ń sìn. I don't know anything about it. Mi ò dẹ̀ fi bú ẹnikẹ́ni. Ṣe tiẹ̀ káwa náà ṣe tiwa. Nínú àwọn tí o wá fẹ́ jèrè ọkàn ẹ̀yìn tí wọ́n bá rí wípé ohun tó ń ṣe yìí ó dáa ó sì ṣe ìtẹ́wọ́gbà, wọ́n á tẹ̀lé ẹ̀. O ò nídìí láti condemn tẹni ẹnikẹ́ni. Àwa ń sọ ní èmi sì ń sọ nípa èṣù nínú Bíbélì. I don't know any other issue. Ẹni tó ń sìn ọwọ́ ẹ̀ ló kó sí. Wípé ẹ̀yin àfáà tẹ́ wà ńlọrin èṣù ni táńtọ́ Ọlọ́run. Tani Olorun is not a criminal. Tani Olorun is a religion activist that protects religion. He protects religion. It's not even only traditionals or Christians. He protects all religions. Tó bá rí èèyàn kan tí ó ń sọ nípa ohun tí kò mọ̀ tó fẹ́ fi wá da orí àwọn èèyàn rú lórí social media, Tani Olorun máa jáde á ní ohun tó ń sọ yìí kò tọ̀nà o. Kò ń ṣe pé nítorí ti àwọn oníṣẹ̀ṣe nìkan òun ni Tani Olorun ṣe dúró. No, kì í ṣe torí ti Kìrìsìtẹ́nì nìkan òun ni Tani Olorun ṣe dúró. No, kì í ṣe torí ti Mùsùlùmí nìkan ni Tani Olorun ṣe dúró. No, nítorí religion. When he saw that what this man is doing or woman is doing, èyí máa mislead àwọn èèyàn, òun máa jáde. Àwa sọ tó bá dẹ̀ bú Tani Olorun, tó bú ẹ̀sìn ẹ̀, Tani Olorun máa bú ẹ. O ò lè bú bàbá mi kí n má bú ẹ. Ṣé o get it? O ò lè bú ìyá mi kí n má bú ìyá rẹ padà. Kò possible. Èmi ò ṣe Jésù gbà yẹn. Bàbá confirm lórúkọ mi, Ọlọ́ládé Àlàbá Ṣómiwá ni màmá àti bàbá sọ èmi. I am not Jesus of them. Jesus of them lọ máa gbá létí ọ̀tún tó máa gbé tí òtì sí. No, èmi bàbá confirm mi kì í ṣe Jesus yìí. I am bàbá confirm by name táwọn èèyàn mọ̀ mí worldwide JP. Wá gbá mi létí ọ̀tún, màá ṣá ní etí ọ̀tún àti tòsì. Èmi ni èmi ò dẹ̀ kọ́kọ́ yára ìdáyàn létí kí n fẹ́ yára gbẹ níta tí mo mọ òfin. Ìwọ gbá mi létí ọ̀tún tí n bá ní ṣá ní tọ̀tún àti tòsì. Number 3 here, Tani Olorun never insulted any religion except he saw you insulting his own religion and he will retaliate. That is Tani Olorun. Kò insult religion kankan. Tó bá ti rí ẹ kó bú tọ̀dọ̀ òun náà wá bú tiẹ̀. Á dẹ̀ bú lọ́nà ẹ̀tọ́.
kò ní bu ní ọ̀nà tó jẹ́ wípé ó fẹ́ fi ṣi àwọn ènìyàn lọ́kàn. Tẹ́yin ò bá ń ṣe alákatakítí, báwo lẹ ṣe máa gbéra yín dìde wípé ẹ fẹ́ máa jà fún Ọlọ́run? Alákatakítí nìyí. Èèyàn kò Mùsùlùmí alákatakítí nìyí. Èèyàn kò lè jà fún Ọlọ́run. Ọlọ́run ní jà fún ara rẹ̀, a sì jà fún ènìyàn. Ibẹ̀ ló ti yàlíyà kùlí àmọ̀tìkùm, yàlíyà alikùlí muhammatikum. Ibẹ̀ ni ó ní ẹ̀mí kàdùkúdì yẹ sàbàtà. Ènìyàn ò lè jà fún mi ní mi ń jà fún ènìyàn. Ẹ má bínú, there is cold and here there is AC again. We are on AC. Ẹ ṣe pé mo ń sọmú nìyẹn. You insulted, ẹ ń bú ẹ̀sìn ẹlẹ́sìn, ẹ dẹ̀ ní kí wọ́n máa bú yín. If you want to preach as a Muslim, ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ lórí Mùsùlùmí, ẹ má ta sí ẹ̀sìn ẹlẹ́sìn. Bẹ́ẹ̀ ṣe wá bá wọn sọ lórí ọ̀rọ̀ ti Mùsùlùmí yìí, èyí tó bá máa gbọ́ àkúgbọ́. Bọ́tẹ́ ò lè máa bú ẹ̀sìn ẹlẹ́sìn kẹ́ni káwọn ọ̀dọ́ kó gbẹnu dákẹ́. Ìyẹn ló mú Tani Ọlọ́run dìde. Ìyẹn ló mú irú àwa bàbá kọ̀ǹfàmù dìde. No, àgbà ò ní wà lọ́jà kó rí ọmọ tuntun kó ṣe kíni kó wọ́ dànù, kó possible. Ẹ pera yín lọ́ba, ẹ̀wọ̀n gbogbo àwọn àfa alákatakítí lábẹ́ yín, ẹ̀dẹ̀ ń jẹ́ kó fẹ́ ba orúkọ yín jẹ́ as an emir of Ìlọrin. Ẹ pera yín ní ọba, kò ṣe yín nìkan all gbogbo àwọn èèyàn. Ẹ láfẹ́ kọ́ máa borúkọ yín jẹ́. Ẹ̀yin ò mọ̀ pé tí wọ́n bá sọ̀rọ̀ sí àwọn àfa Ìlọrin, wọ́n máa sọ̀rọ̀ sí ẹ̀yin náà emir. Wọ́n sọ̀rọ̀ sí emir. So therefore emir tó jẹ́ wípé orí wọn pé ju dodorí àwọn, nítorí ẹ̀ ló ṣe fi wọ́n ṣe emir, that is bí ọba. Orí ọba pé ju dodorí àwọn èèyàn tó wà lábẹ́ ẹ̀ lọ. Ẹ̀yin ló jẹ́ kẹ́ ẹ ti wá pè wọ́n pé wá, ẹ̀mí ò gbọ́dọ̀ tún dọ́ irú nǹkan báyìí. Tí ẹ tó bàjẹ́ wípé tòótọ́ gbogbo yín ń wá ìjà ẹ̀sìn. Police or law on its own supposed to be a mediator within people. Yes, they're supposed to be mediator within people. Ẹ ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí àwọn tó ń ṣe nǹkan tí ó rọ̀ǹgì tí wọ́n wá ń sá sábẹ́. Òun làwa rí nínú case tó ṣẹlẹ̀ ní Ìlọrin, because we saw the video tí bóyá obìnrin yẹn is a commissioner of police one and other police tí wọ́n jókòó níbi tí wọ́n ti ń fẹ́ bá wọn settle, tó dẹ̀ ń bá wọn settle issues tó wà láàrin oníṣẹ̀ṣe àti àwọn àáfàá tó wà ní Ìlọrin dáadé. A dẹ̀ rí dáadáa, kò ń ṣe pé orí wa ò pé, a rí wípé bàyàsí wà nínú ẹjọ́ tí ẹ dá. Yes, a rí pé something is fishy. Ẹ jẹ́ kó ní kálukú mọ̀, ẹ jẹ́ kí ìjọba afẹ́mọ̀ ìjọba Nàìjíríà ẹbí òfin jáde tó sọ nípa àwọn religion, tó sọ nípa state, pé kéèyàn kan máa ṣe ohun tó bá wù nínú state tó bá wà. In Nàìjíríà ẹ jẹ́ ká mọ̀, ká kò má máa jàjà wípé ìjà tá a mọ̀, ẹ má jẹ́ ká máa ja ìjà tí a ò mọ òfin tó dì mú. Ẹ jáde, ẹ jẹ́ kí gbogbo wa mọ̀. Fẹ́mi Fálànà, barrister science or wherever tẹ́ ẹ jẹ́, ẹ jù ẹ bá wa gbé jáde kó ní kálukú mọ òfin tó di state mú. Pé okay, ní Ìlọrin o, wọn kì í àgbọ́dọ̀ àìdodo wa kọ́ lọ́mọ Ìlọrin o, ọmọ Nàìjíríà kò ṣe dodo wa la lè lọ sí Ìlọrin o. Àwa tá a bá wà lẹ́kọ̀ọ́ a ò lè wá lọrin o, nítorí pé òfin wà ní ti Ìlọrin pé Ìlọrin yẹn àwọn Mùsùlùmí nìkan ni wọ́n ní. Ẹ jẹ́ ká gbọ́, if not a máa ja ìjà tó wrong. Ẹ gbé òfin jáde, ẹ jẹ́ ká rí àwọn òfin tó dì mú wípé anybody cannot come to Lagos and live in Lagos. Anybody cannot come to Abeokuta and live in Abeokuta and do whatever he wants to do, in as much that is what he chooses. Láì jẹ́ wípé it's a crime o. Mi ò ní kéèyàn lọ pààyàn o.
àní kó wá sí Èkó kó wá máa pààyàn, àní kó wá sí Èkó kó wá máa jalè, that is a crime. But nǹkan tí ò ń ṣe tó o mọ̀ pé it is not a crime tí kò dé affect any other people. Èmi ò understand ìgbéyàn kan ṣe máa ní Ìlọrin wọn ò gba ìṣẹ̀ṣe láyé o, wọ́n gba kírísítẹ́nì láyé. Kírísítẹ́nì gan ò jẹ́ kí wọ́n mí ní. You don't allow Christian to breathe in Ìlọrin. You want to paralyze that state. You want to make that state to become a Muslim state, and it is not possible. It is not possible. Ẹ̀yin agbófinró àbí òfin fúnra ìdí tẹ́ ẹ ṣe wà ní wípé kẹ́ ẹ jẹ́ ẹni tó máa wà láàárín àwọn tí ò mòfin àtàwọn tó mòfin, kẹ́ ẹ dẹ̀ bá wọn sọ̀rọ̀ wípé òfin nìyí, èyí tẹ́ ò mòfin, òfin nìyí, ẹ̀yin tẹ́ ẹ mòfin, ọ̀nà báyìí ló jẹ́ kẹ́ ẹ tọ̀, kò jẹ́ káwọn tí wọn ò mọ̀ nǹkan kan wá dúró sábẹ́ yín, kẹ́ ẹ dẹ̀ máa bá wọn ṣiṣẹ́ pọ̀. Because àwa rí bẹ́ẹ̀ nínú àwọn ohun tẹ́ ẹ sọ nígbà tí àwọn Muslim àti oníṣẹ̀ṣe wá sí ọ́fíìsì yín láti wá sọ̀rọ̀ wípé ẹ ò sọ̀rọ̀ yẹn bó yẹ kẹ́ ẹ ṣe sọ. Even ní bíìsì tó wà lẹ́kọ̀ọ́, omi tó wà lẹ́kọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ Muslim ló wá bẹ̀ láti wá gbàdúrà. A ò dẹ̀ lé wọn kúrò bẹ̀, a ò sọ pé wọn kì í ṣara wa. Even oníṣẹ̀ṣe ń wá bẹ̀, wọ́n wá gbàdúrà, wọ́n ṣe ohun tó fẹ́ ṣe, wọ́n dẹ̀ lọ. A ò sọ wípé Èkó ni wọ́n wà o, wọn kì í ṣe yẹn lẹ́kọ̀ọ́, Èkó ìlú Ọlọ́run ni. Ìwọ ni ìlú Ọlọ́run, ìlú iná ni ìlú yín tẹ́ pè ní ìlú Ìlọrin, ìlú iná. Ṣé ìlú tí mo wá odindi ọ̀sẹ̀ 4 ni mo fi ṣe iṣẹ́ nílùú Ìlọrin tẹ́ rí yẹn ní Sobi Barak nínú ọdún náà, ó ti pẹ́ tí mo sì ń ṣe DSTV íńtánẹ́ẹ̀tì sátáláìtì, wọn ò fún mi ní kọ́bọ̀. Ìlú iná nílùú yìí. Ṣé ìlú tó jẹ́ wípé àwọn àáfàá yín máa gbowó lọ́wọ́ àwọn tó wà nílùú òyìnbó, wọ́n á dẹ̀ blọọkì ẹ̀ dànù? Ṣé ìlú irọ́, ìlú iná, ìlú tí Ọlọ́run ò fẹ́, ìlú tí Ọlọ́run kù ẹ̀yìn sí nílùú yìí? Àgàgà irú ìtẹ́ tí wọ́n ń ṣe yìí, Ọlọ́run máa kẹ̀yìn sí pátápátá ni. Tẹ́ ò jẹ́ kí àlàáfíà kò mí, kẹlẹ́ fẹ́ máa jà fọlọ́run, Ọlọ́run máa kù ẹ̀yìn sí yín ni. Ẹ̀yin ará Ìlọrin, ẹ̀yin àáfàá Ìlọrin, Ọlọ́run máa kù ẹ̀yìn sí gbogbo yín. Ohun tí ìjọba jẹ́ nìyẹn, ohun tí ọlọ́pàá jẹ́ nìyẹn. Ọlọ́pàá ní láti dúró ní dúró wípé you cannot support this, you cannot support this. Òfin lẹ máa support, ẹ wá support òfin. Ẹ wá wú àwọn èèyàn kan tó wá dúró sábẹ́ tí àwọn lẹ wá ń support. So if not, kò jẹ́ kí wọ́n gbé Tani Ọlọ́run. Àwa ti bú oníwòrí, èwo ọ̀fìn ìwú kò wá fọlọ́pàá gbé wa, kò jẹ́ kí nǹkan kan gbé wa. Ṣẹ́mọ̀dí nítorí pé wọ́n ríra wọn nílùú wípé àwọn màá ló jẹ́ kí àwọn ló ń pè ní ọlọ́gbọ́n, àwọn ló ń pè ní olóyè. Òkè jẹ́ ká tiẹ̀ dóhun tí ọ̀gbẹ́ni lè sọ, ṣé tòótọ́ ni? Àbí tó bá ti rí pé tòótọ́ máa wò ó, tó bá ti rí pé kì í ṣe tòótọ́, àti wọ́n máa rí pé àwọn màlàgbà táwọn bá bí ẹni yìí sí, àwọn tó kù tó wà nínú ayé máa rí pé wọ́n fẹ́ fi ọwọ́ ọlá gbà lójú. Nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run ni àwa kan ń rí, kó tí ẹ ṣe pé àwa dógbò èèyàn rí wípé ẹ fẹ́ fi ọwọ́ ọlá, ẹ fẹ́ fi gbá Tani Ọlọ́run lójú, nítorí pé àwa ò wá jáde láti sọ̀rọ̀ tó dá nípa èèyàn láyé yìí. Ohun tá a bá rí pé o ṣe pé kò dáa làwa máa sọ, a ò sọ̀rọ̀ ohun tó dá nípa èèyàn. Ṣé bí dodo èèyàn ṣe bú Tinubu yẹn kó wá lọ máa kó gbogbo wọn sínú ẹ̀wọ̀n, ṣé kò ní tẹ́? Kò rí bẹ́ẹ̀. Kílẹ̀ lọ mú táńtọ́ lọ́rùn fún ohun tó ń ṣẹlẹ̀ tí táńtọ́ lọ́rùn ń sọ tó ń pọ́ìntì ní kẹ́ ẹ ló jẹ́ ká ṣiṣẹ́ lé lórí. Ẹ ò fẹ́ ṣiṣẹ́ lé lórí, ẹ wá tún wá lọ sá sí abẹ́ àwọn ìjọba, ẹ fẹ́ wá máa fi wọ́n, ẹ̀yin pólíìsì ẹ mọ́ wọn yín o. Ohun tèmi mọ pólíìsì fún ni wípé àwọn máa dúró lórí òfin, kì í ṣe pé nǹkan téèyàn kan wá sọ fún wọn. Òfin ló máa fi jọ́ọ̀jì ẹni kìíní àti ẹni kejì. Tí ẹ tó bá wá bú commissioner of police, àìmọye commissioner of police tí wọ́n ti bú tí kò lè lọ fi ọlọ́pàá gbé ẹnikẹ́ni, nítorí pé a gbọ́ nínú ọ̀rọ̀ yín náà
tí èèyàn kan pè yín ní commissioner of police tí èèyàn kan pè yín agbọ́ nínú ọ̀rọ̀ yín àgbẹ̀ṣe rìáàtì yẹn kò jẹ́ kí a mọ̀ wípé tòótọ́ ẹ lè rúdù àwọn èèyàn wa kò jẹ́ kí a mọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yín kò jẹ́ kí a mọ̀ bẹ́ẹ̀ èyí tí gbogbo ayé ń wò èyí tí àwọn ayé ń wò wípé kẹ́ ẹ kọ́ta yín ṣìṣe àbí kẹ́ ẹ ṣìṣe kí wọ́n lè mú tẹ́ ẹ sọ yẹn kí wọ́n lè mú jáde kí gbogbo ayé gbọ́ ó torí ẹ̀ lẹ́sẹ̀ pé àwọn tí wọ́n tiẹ̀ ń bú gan wọn ò ní dá wọn àwọn tó ń bú wọn lóhùn wọn ní dá wọn lóhùn wọn kọ́ máa wò nítorí pé ohun tí àwọn èèyàn kọ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ kọ̀ sọ̀rọ̀ tí kò dáa wọ́n wá gbé sí gbogbo ayé bí irú nǹkan tí mo fẹ́ gbé jáde. Ṣé gbogbo ayé ṣe ń gbọ́? Tinubu náà mọ̀ títorí ẹ̀ ló ṣe pé kò lè gbé àwọn èèyàn kò lè fọlọ́pàá gbéyàn nítorí pé ohun táwọn èèyàn kọ̀ fẹ́ jẹ́ kó ṣe ni pé kó ṣe àṣìṣe. Olúwe nígbà yẹn táwọn bá fa wàhálà kò lè fọlọ́pàá gbé ẹnikẹ́ni tó pé ohun táwọn èèyàn ń wò ni pé wọ́n fẹ́ jẹ́ kó ṣe àṣìṣe. Wọ́n fẹ́ kó sọ ọ̀rọ̀ tó bá wá sọ ọ̀rọ̀ yẹn jáde kí wọ́n wá bí ọ̀rọ̀ yẹn káàkiri gbogbo àgbáyé kékeré tó kọ̀ ọ̀rá sọ sórí kékeré tí wọ́n sọ nìyí pé wọ́n ti gbé jáde sí gbogbo àgbáyé òun lèmi náà gbé jáde. Now, this audio tó bá wò dáadáa wà pé kíní yẹn ń kọ nípa pé commissioner of police Kwara State mo ṣe máa gbé sínú fídíò yìí a máa gbé wọnú fídíò yìí gbogbo wa náà la máa padà gbọ́ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ àìmọye tó bá bú emir gan emir ní láti ní sùúrù nítorí pé nǹkan táyé ń wá lọ́dọ̀ emir ni pé kí emir sọ̀rọ̀ sọ nítorí emir bá ti sọ̀rọ̀ sọ wọ́n wá gbé ọ̀rọ̀ emir wọ́n wá gbé káàkiri gbogbo àgbáyé sọ̀rọ̀ ọlọ́gbọ́n tó bá ń bú ọlọ́gbọ́n tó dẹ̀ yẹ pé ẹni tó wà lókè ni anisùlù wọn yí ìgbà ó mọ yí èèyàn tó bú Ọbásanjọ́ ṣé ẹ mọ yí èèyàn tó bú Tinubu ṣé ẹ mọ yí èèyàn tó ń bú Àtìkù ẹ mọ yí èèyàn tó bú Peter Obi òmò tó ń pè ní ẹni tó ní ọgbọ́n ẹni tó ní ọlá ẹni tó ní ògo ẹni tó wà lókè kété tí ẹni tó wà lókè bá ti ṣe ọ̀rọ̀ sọ pàápàá kó lọ ṣe nǹkan kan tó wá dàbẹ̀ pé tálíkà ló lọ mú dání àwọn èèyàn máa dìde pé ẹ fẹ́ fọwọ́ ọlá ẹ fẹ́ fi gbà wọn lójú ohun táwa mọ ọlọ́pàá sí òun ni mo sọ yìí ìdí tí wọ́n ṣe dá ọlọ́pàá ni wípé ọlọ́pàá òun gbè sẹ́yìn ẹnikẹ́ni òfin lọ́lọ́pàá ń dúró lé lórí òfin gangan kí ni òfin wí òfin yẹn ní kẹ́ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí kí wọ́n wo òfin yẹn lábẹ́ ohun tí ó ṣẹlẹ̀ yes that is all kì í ṣe wípé kéèyàn wá lọ máa arrest ènìyàn lọ́nà àìtọ́. Wọ́n arrest Tani Olorun ní ọ̀nà àìtọ́ wọ́n pè é wípé àwọn máa fún ní 500,000 naira gẹ́gẹ́ bí a ti gbọ́ 500,000 naira àwọn máa fún ìṣẹ̀ṣe tó fẹ́ ṣe yìí àwọn tiẹ̀ tún máa píríǹtì àwọn aṣọ ìṣẹ̀ṣe fún wọn pè gẹ́gẹ́ bí àwọn oníṣẹ̀ṣe tó wà ní ìlú Ìlọrin pé báwo rí a máa fún yín ní 500,000 ẹ máa bọ̀ kájọ wá ṣe é adẹ̀ tó máa píríǹtì aṣọ tí gbogbo àwọn èèyàn máa wọ̀ ọjọ́ yẹn fún yín òun ni ó fi lọ
tó fi lọ arrest ẹ̀ ní Ìbàdàn. Ẹ̀yin náà jẹ́ ká tún gbọ́ yìí. Mo dà pé mo ṣe ń padà bọ̀ ní ti èyí tí mo play tán yìí. Mo ṣe ń padà bọ̀ ní èyí tí mo play tán yìí. I'm still coming back there. Mo gbẹ́ kí n tún sáré lọ sí ibi tí mo sọ yìí. Ẹni táwọn ọlọ́pàá ti mú fún ẹ̀sùn pé ó sọ̀rọ̀ tako òfin tó ní ọ̀rọ̀ orí ayélujára tí wọ́n sì ti taari ẹ̀ lọ sọ́gbà ẹ̀wọ̀n báyìí. Àwọn mẹ́ta kan tí orúkọ wọn jẹ́ lóògùn Ìlọrin, èyí tí Sheikh oníyàwó mẹ́ta jẹ́ ọ̀kan lára wọn. Ó ní wọ́n tẹ páńpẹ́ fún ọmọkùnrin yìí látàrí bí wọ́n ṣe ló ń fẹnu sátà ẹ̀sìn Ìsìlámù. Àyàfi Muhammad ó dáná sun Kùránì tó sì ń bú gbogbo àwọn àfáà Ìlọrin àti kọmíṣánná ọlọ́pàá lórí awuyewuye àwọn oníṣẹ̀ṣe àti àwọn àfáà ìlú Ìlọrin. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira ni wọ́n fi lẹ̀. Wọ́n sọ fún pé oníṣẹ̀ṣe ni àwọn náà, káwọn sì fẹ́ fowó ràn án lọ́wọ́ lórí ọdún ìṣẹ̀ṣe tí wọ́n fẹ́ ṣe nílùú Ìlọrin. Káwọn yóò sì máa tẹ aṣọ pẹ̀lú owó. Ìyẹn mú ọmọkùnrin tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára yìí. Ó fẹ́ sí ara rẹ̀ lọ bá wọn nílùú Ìbàdàn. Wọ́n bá fà á lé ọlọ́pàá lọ́wọ́. Ó bá di ti Ìlọrin. Ilé ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin tí í ṣolú ìlú ìpínlẹ̀ Kwara. Onímọ̀wọ́ Adékọ́lá bẹ̀rẹ̀ àṣìṣe lọ lọ́jọ́bọ̀ tóòzè ọjọ́ 17 oṣù kẹjọ yìí. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ní ìgbìmọ̀pọ̀ YB, ìtàbùkù, bíbá ẹ̀sìn jẹ́, ìbanilórúkọjẹ́ àti dídá rògbòdìyàn sílẹ̀. Èyí tó lòdì sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Onídàájọ́ Mohammed Ibrahim ó pàṣẹ kí wọ́n sọ afurasí náà sọ́gbà ẹ̀wọ̀n Mandala nílùú Ìlọrin fún 50 ọjọ́ ìyẹn 50 days. Ṣé o gbọ́ bẹ́ẹ̀? Ohun tá a mọ ọlọ́pàá fún òun nìyẹn o. Nítorí ẹ̀ òun ni Navy, Army, they were special people. They don't just go wrongly. Tó bá rí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nínú ọ̀sẹ̀ tó kọjá àtọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ kejì sẹ́yìn tí lasma mú kóńdó dání tó na àmì kan kò possible. Ẹjọ́ máa sọ̀rọ̀ ni. Tó bá dẹjọ́ sọ̀rọ̀ tán ẹ lè jọ búra yín, oníkálukú á máa lọ. Ó wá mú kóńdó dání, ó wá na àmì. Àwọn ọmọ ọ̀tá tó tiẹ̀ wà ń bẹ̀ gan tó ẹ̀ tó ń wù pé àmì ló nà. Mo dẹ̀ pé nǹkan tí bọ̀bọ̀ yẹn ní lọ́kàn nìyẹn. Bọ̀bọ̀ tó lọ di kóńdó yẹn mú lọ́wọ́ bọ̀bọ̀ lasma yẹn, I know ohun tó ní lọ́kàn nìyẹn pé àmì ló nà. Àwọn arábí máa padà wá báyìí o. Ìyẹn ṣe da kóńdó yẹn tó mú dání. Síbẹ̀ náà lè lasma yẹn ná àmì gbá àmì kan ṣoṣo ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa ya dé padà ní ọ̀sẹ̀ kejì, wọ́n ná kísà àwọn lasma lára. Àwọn àmì ò lè rí wọn kọ́ jà ní ọ̀nà àìtọ́. Nǹkan tó bá ti lè mú wa kájọ sọ̀rọ̀ báyìí, kí ló ṣe é, ṣé o stupid ni, ìgbà kólíkálukú dẹ̀ lọ́n ti ẹ̀tọ́ parí ẹ̀ fún wa. Kó wá di pé gẹ́gẹ́ ẹ ń fọ́gi mọ́ra yín lórí, àwọn àmì á máa wù ẹ́. Ó yẹ kán ló nà, ṣùgbọ́n tó bá máa dé èèyàn púpọ̀ ló máa kó wa o. So ẹ̀yin ọlọ́pàá, ohun táwa fẹ́ lọ́dọ̀ yìí òun ni pé ẹ jẹ́ kí òfin kó dúró sórí òfin yẹn gbọ̀ngàn ní kí ẹ jẹ́ kí ẹ máa ṣiṣẹ́ lé lórí. Ẹ ṣiṣẹ́ lé òfin. Kì í ṣe gbogbo àwọn tí à ń sọ̀rọ̀ tá à ń porúkọ wọn yẹn, kì í ṣe pé àwọn náà mọ̀ láti lọ fọlọ́pàá arrest àwọn èèyàn, kì í ṣe pé àwọn náà mọ̀ láti lọ tàwọn èèyàn mẹ́wọ̀n, ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù ayé. Ìkíní, ìkejì, wọ́n ń ríra wọn ní wípé táwọn bá tíráyì ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn ayé máa wò pé wọ́n fẹ́ fọwọ́ dáwọn èèyàn lójú. Ìkẹta, wọ́n tiẹ̀ tún wò pé kí ló ń sọ gan, kò kú sí nǹkan tó máa ṣe nírú ilé ẹjọ́ tó ń rò tó dẹ̀ fi sí. Wọ́n dá iye ẹ̀ dáhùn. Irú ìtọ́ ṣẹ̀ṣẹ̀ wọn ń gbé voice yín kiri tẹ́ lórí èèyàn yìí kìíní kan, àbúrò ẹ ló tiẹ̀ ń bá wọn lórí social media. You can't do that. Ọ̀gá lẹ jẹ́, ọ̀gá dẹ̀ ní láti ní sùúrù fáwọn tó wà lábẹ́ ẹ̀. Wà á gbọ́ wọn yéyéké tó bí pé nígbà tó bá discipline wọn gan, àwọn èèyàn á mọ̀ pé orí ẹ̀tọ́ lẹ wà tẹ́ fi discipline wọn. Nígbà yẹn tí ẹ ń ṣe mítìnì ní inú ọ́fíìsì yìí, a rí pèsè ẹ ò sọ̀rọ̀ síbi tó jẹ́ kọ́rọ̀ wa.
àwọn ṣé mùsùlùmí ló lomi ni? Mùsùlùmí kọ́ ló lomi náà. Omi tá a dé ń sọ yìí ń kọ́ ni àwọn ará Ìlọrin mu. Even èyí tó wà ní bábíṣì bíbáyìí wọ́n mú wọn fi ń wẹ̀, bẹ́ẹ̀ náà ni wọ́n ń bọ̀, wọn ò ṣe ìdọ̀tí síbẹ̀. Àwọn iléeṣẹ̀ṣe àwọn ló ń bọ omi, ẹ fi wọ́n sílẹ̀, ẹ jẹ́ ó bomi, ẹ jẹ́ k'àlàáfíà wà. Ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà ẹ ṣe ti yín látijọ́ tẹ́ ti ń lọ sí ìdì, tẹ́ ẹ máa ń lọ sí ìdì. Ta lẹ rí tó wá kúrọ̀sì ń lọ́nà pé kẹ́ ẹ má lọ sí ìdì? Ọlọ́ṣun wá fẹ́ lọ bọ̀ṣun, ẹ wá dé ọlọ́ṣun, ẹ wá ń bá wọn jà, kí ló dé? Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí àlàáfíà kó wà. Nígbà táwa wà ń kékeré pé mò ń sọ lẹ́ẹ̀kan, àwọn bàbá wa máa jí wa ni pé ẹ wá lọ o, ẹ máa gbàwẹ̀ o, ẹ wá gbàwẹ̀ o, tó pé a fẹ́ràn ara wa. À ń pe màmá kan ní Mo, ìyá Bàṣírá, èyí tó bá ti àwọn náà ó jẹ́ mùsùlùmí, àwa jẹ́ kìrìsìtẹ́nì. Àwọn bàbá wa máa ń jí àwa ni pé a máa gbàwẹ̀. Mo ò dẹ̀ máa so oúnjẹ ní ìdájí yẹn, a jẹ oúnjẹ sààrì tó tán. Tó bá dẹ̀ tún di ìrọ̀lẹ́, a tún so oúnjẹ tó pé ó ń wá ládá lọ́dọ̀ Ọlọ́run. Bìrí búkálíkì dání wá bàhùn ní sítìrì, ó ń wá ládá. Ìyàwó sábì oúnjẹ ní kúlì áò. Nígbà tí wọ́n bá wá ṣe tán tó pé ó yẹ kó ṣe ládá, á sì wà tọ̀wọ̀ lẹ́yìn látọ̀dọ̀ Ọlọ́run wa. Èyí dẹ̀ mú gbogbo ẹ̀ dẹ̀ bàjẹ́, ó wá di dé níbi pé ẹ bá ń ṣe àwẹ̀ gan, àwa ò fẹ́ gbọ́ pé ń ṣe àwẹ̀ mọ́. Àwẹ̀ yìí dé pé nígbà yẹn báyìí, àwa gan kìrìsìtẹ́nì máa gbáradì ni. Àwọn òbí wa nígbà yẹn máa gbáradì ni pé ṣé a máa bá wọn ṣe àwẹ̀ ọdún yìí, ẹ̀mí àṣìkà o, bí màmí ṣe máa ń sọ ní màmí. Ẹ̀yin lè máa pe mọ́mí yín ní mọ́mí, màámi làwọn pe màámi. Ẹ̀mí àṣìkà o, màmí kò ṣe pé bí ń pa wá. A fẹ́ràn ara wa ni, kìrìsìtẹ́nì àti mùsùlùmí a fẹ́ràn ara wa ní ọdún náà ni. Kí ló dé? Ẹ̀yin alákatakítí ẹ fẹ́ bà ẹ̀sìn mùsùlùmí jẹ́. Ẹ̀sìn àlàáfíà la mọ mùsùlùmí sí, kì í ṣe ẹ̀sìn alákatakítí. Kẹ lọ máa múyàn lọ́nà, kẹ lọ máa nà, kẹ lọ máa ṣe gbá, kẹ máa ṣàwo, kẹ lọ fọlọ́pàá máa àrẹ́sì èèyàn. Ẹ̀dẹ̀ pera yín ní ẹni Ọlọ́run, ẹni Ọlọ́run. Bìrìkì sáàtù játìrù, yà ó fúli máa bí dá, yà ó fà káàbì, wúlẹ̀ àdínà sátìrì. Ẹ̀dẹ̀ pera yín ní ẹni Ọlọ́run. Ẹ pera yín ní ẹni Ọlọ́run. Ẹ pera yín ní ẹni Ọlọ́run. Ẹni Ọlọ́run kan ò lè ṣerú ẹ̀. Nítorí ẹ̀ ní ta ni Ọlọ́run ṣe ń béèrè lọ́wọ́ yín wípé ta ni Ọlọ́run? Ẹ ò mọ Ọlọ́run, ẹ kàn ń sìn ni. Ẹ̀yin mùsùlùmí náà lẹ́ni pé Olúwa sọ wípé mọ̀ mí kó o tó sìn mí. Yà á kúlẹ̀ abiná yà fà kápẹ́kẹ̀rì sátá ọjà dínà sálẹ̀ húlàmà fẹ́tìrì. Mọ̀mí kó o tó sìn mí, ṣé ò ní mọ Ọlọ́run kẹ́ ẹ tó sìn Ọlọ́run? Ọlọ́run tí àdé sọ yìí tó jẹ́ Ọlọ́run mùsùlùmí, Ọlọ́run àlàáfíà ni, ẹ̀sìn àlàáfíà ni. Gbogbo ẹ̀yin alákatakítí tẹ́ ń jà nítorí ẹ̀sìn yìí, ẹ ò mọ Ọlọ́run, ẹ kàn sìn Ọlọ́run. Àwa wá rí nírì wípé ẹ kàn fẹ́ pọ́nìṣì táǹtọ́ Ọlọ́run, ẹ kàn fẹ́ pọ́nìṣì bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ pọ́nìṣì ẹ̀ náà. Tó pé a tún rí nínú fídíò kan níbi tí àwọn alákatakítí níjọ́ tẹ́ fẹ́ gbé lọ sí kinní tí wọ́n kóra wọn jọ, bóyá ọ̀dẹ̀ tó fẹ́ jẹ́ kí wọ́n pa ni, kò yé wa. Ẹ wá gbọ́, ẹ wo fídíò yìí. Bí ẹ fẹ́ jẹ́ kí wọ́n pa ni, ẹ fẹ́ di àwọn tí wọ́n pariwo pé kí wọ́n pa Jésù, kí wọ́n fi Bánábà sílẹ̀. Kí ni ta ni Ọlọ́run ṣe fún yín? Kò yé wa.
commissioner police ń bẹ̀bẹ̀ nígbà tí apá commissioner police ti Kwara gan kò ká àwọn tí ìjọba ní kó wà lábẹ́ wọn wá ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n kó rí bẹ́ẹ̀. Tẹ́ bá wo lọ́ọ̀yà yóò sọ nípa wípé wọ́n lè ní wọ́n fi nǹkan ṣe òun sọ fún yín bóyá àwọn tó kóra wọn jọ yìí gan wọ́n wá pé kí wọ́n pa ni ẹ pata ni Ọlọ́run bóyá nǹkan tó ń wá nìyẹn kò yé wa ṣọpá wa ò tí ì sọ pé wọ́n ní kó pa àwa kan ń wò bẹ́ẹ̀ ni nínú ọkàn ara wa. Zirabi kitawulida alidubiu yafuri bukatewule hasatanium Ọlọ́run ò fọwọ́ sí. Bóyá iye làwọn òye ń wò lẹ́rú ìṣe wá pé ọlọ́pàá gan náà fúnra ẹ̀ ó mọ̀fin o ọlọ́pàá ò dẹ̀ fẹ́ wàhálà o tó bá dé stéèjì kan ẹ̀yin tẹ́ ẹ lọ ọlọ́pàá níṣẹ́ ọlọ́pàá máa padà dojúkọ yín pé no àwọn ò fẹ́ wàhálà ọ̀rọ̀ táńtọ́ lọ́rùn kì í ṣe ọ̀rọ̀ èèyàn kan ó ti di ọ̀rọ̀ gbogbo ayé ọ̀rọ̀ Tani Ọlọ́run kì í ṣe ọ̀rọ̀ èèyàn kan bí èèyàn bá lóun wá gbé mi bàbá kan fáwọn tí mo wà kì í ṣe ọ̀rọ̀ ẹbí mi ọ̀rọ̀ gbogbo ayé ni so therefore àwọn ò wá ní ọwọ́ sí nǹkan tí kò dáa ká sọ síta ohun táwa mọ̀ pé òtítọ́ làwa lọ́wọ́ sí jáàbí kẹ́tẹ́ òní rẹ̀ tẹ́tí ẹ̀ kò gbọ́dọ̀ rẹ̀. Sẹ́yìn náà rí gbogbo ẹ̀ wọ́n ní wọn ò gbé wá kọ́ṣà ti gbé wá bí wọ́n fẹ́ sọ lóko pa ni kò sẹ́ni tó yé. Ẹ̀yin ọlọ́pàá ẹ má jẹ́ kí ohun tí kò tó nǹkan kan kó sọ yín lẹ́nu ẹ jẹ́ kí òfin kó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Gani Adams ṣe mọ̀ wípé nígbà tọ́rọ̀ Yorùbá nation ó pe ẹ̀yin náà dẹ̀ fi ohùn ránṣẹ́ sí mi tẹ́ ẹ bú mi tẹ́ ní wòlíì àparí Gani Adams ṣe mọ̀ pé tó níṣẹ̀ṣe ló tún dé yìí ìdí tẹ́ ṣe máa rí pé àwa ò tako nǹkan kan àwa kò wá pẹ̀lú fún àlàáfíà ni ṣe mọ̀ pé tó níṣẹ̀ṣe òun ló tún dé yìí ẹ jẹ́ kí ti táńtọ́ lọ́rùn ẹ jẹ́ kí ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pàápàá àwọn onímùsùlùmí alákatakítí kẹjẹ kan mọ̀ pé òfin wà ní Nàìjíríà ohun tí mo expect ààrẹ Gani Adams pé kó ṣe nìyí kí ìjọba Nàìjíríà kí wọ́n jẹ́ ká wo òfin tó di gbogbo ẹ̀sìn yìí mú tó máa fi sọ wípé kí oníṣẹ̀ṣe kó má operate ní state kan tó bá pé òfin kan wà tó rí bẹ́ẹ̀ fine ọkọ̀ yọwọ́ wọn kúrò bẹ́ẹ̀ òfin ló sọ bẹ́ẹ̀ rí èyí ṣùgbọ́n èèyàn kan ò lè sọ káwa má sọ pé irọ́ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ we must have free to live at anywhere we want to live in Nigeria in as much we are citizens of Nigeria. We are citizens. Gani Adams mo tún ti wá bá yín lónìí ẹ dìde kíákíá kẹ́dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ táńtọ́ lọ́rùn yìí Tani Ọlọ́run yìí ó fi òpin sí gbogbo wàhálà tí àwọn mùsùlùmí ẹ dìde pátápátá ẹ dìde pátápátá lọ́ọ̀yà àgbà ẹ bá fẹ́ gbà ẹ gbà ẹ jẹ́ kí òfin wà oníkálukú ṣe ẹ̀sìn
mi ò against oníṣẹ̀ṣe tó pé èmi gan mọ̀ nípa ewé àti egbò, mi ò dẹ̀ kọ́ níbi kankan. Púpọ̀ nínú ẹ̀ tí n bá sùn báyìí bí mò ń lọ Olúwa sì máa sọ fún mi. Tí n bá dẹ̀ lò ó mọ̀ pé nǹkan tí o gbọ́ pé ẹ̀mí kan sọ fún ẹ tó ṣe tó dẹ̀ sì rí bẹ́ẹ̀, tó wá ń ṣe tó tún rí bẹ́ẹ̀, wàá máa ṣe ni náà. Tí n bá dẹ̀ lò ó àbí kí n lò fún àwọn ènìyàn a sì rí bẹ́ẹ̀. Irújọ́ Sunday Sátidé mọ́júmọ́ Sunday tó kọjá yìí lÓlúwa kọ̀wé sí mi láàárín 3:34 a.m. lóru. Ó ní ó dẹ̀ sọ ẹni tó máa wí ní kọ́ọ̀pù táwọn obìnrin wá gbá tí wọ́n fìdí rẹmi yìí. Ó sọ ẹni tó máa wí ní fún mi nínú àwọn Spain àti England. Ó dẹ̀ táìpù ẹ̀ láàárín obìnrin, ó dẹ̀ gbé sórí system, ó dẹ̀ gbé sórí Facebook. Màá àtàṣe ẹ̀kọ́ bíbá yìí, ó dẹ̀ gbé síbẹ̀. Ẹ̀mí tó dẹ̀ ń sọ yẹn náà fún wa, òun ló ń sọ ọ̀rọ̀ ewé àti egbò fún wa, wọ́n yàtọ̀, ọ̀nà kan ló dẹ̀ lọ́ fi sọ. Ṣé wàá wá ní kí n má gbọ́ yẹn ni? Ẹ̀mí tó ń sọ oríṣiríṣi fún wa, ẹ̀mí tó sọ wípé ẹ sọ fún Tinubu ààrẹ orílẹ̀-èdè yìí kó má lọ náwó sí orí ọ̀rọ̀ ogun ní Niger Republic. Tí ó bá tráyé ogun máa ja Nàìjíríà fún ọdún 4 àti oṣù 3. Ẹ̀mí yẹn ló sọ fún wa náà. Má náwó sí o, fi wọ́n sílẹ̀ o, jẹ́ kó máa ṣayé wọn o. Ìwọ náà tún ìlú tó ló jọba lórí ẹ̀ ṣe o. Ó tán. Tó o bá náwó sí ọ̀rọ̀ àwa pẹ̀lú Níjẹ̀ yẹn, ó máa dàbí Filistini àti Israeli nípa láì. Nítorí pé ogun á sì máa ja ìlú yìí ní òrèkóòrè. Ó lè dálé ni o, tó bá tún yà wá tó pé wọ́n tún ti kó ẹni kan tó ti ṣẹlẹ̀, ogun tó ti dé fún 4 years and 3 months. Olúwa ló sọ bẹ́ẹ̀. So mi ò against anybody, mi ò against Mùsùlùmí, aláìkí wọn, mi ò against Kristẹni, I am okay, mi ò against oníṣẹ̀ṣe, I am okay. Ọlọ́run ló dá gbogbo wa. Wọ́n sọra yín dọ̀tá. Ọ̀tá Ọlọ́run lẹ sọra yín dà, kì í ṣe ọ̀tá ènìyàn. Ọ̀tá Ọlọ́run lẹ sọra yín dà. Ẹ̀yin lẹ ń lérò pé ọ̀tá ènìyàn lẹ sọra yín dà ni. Ẹ sọra yín dà ọ̀tá Ọlọ́run. Ọ̀tá Ọlọ́run ni. Ọ̀tá Ọlọ́run lẹ sọra yín dà. Kì í ṣọ̀tá ènìyàn. Ẹ sọra yín dà ọ̀tá Ọlọ́run ni, kì í ṣe ti ènìyàn. Rárá. Ọlọ́run ló dá wa. Ọlọ́run ló dá gbogbo wa. Ẹ fẹ́ràn ẹ̀dá tọ́lọ́run dá, ẹ fẹ́ràn lọ sẹ́wọ̀n nítorí pé ó ń sọ òtítọ́. Kí ló kàn yín tí Tani Ọlọ́run bá gé tó bá ya Kùránì? Ṣé Kùránì tìyẹ ló ya ni? Ìwọ ló fowó ẹ rà fún mi. Ẹ dá mi lóhùn kò yé mi. Ẹ tún wá máa ní pé abọ̀rìṣà ni wọ́n, ẹlẹ́bọ ni wọ́n. Ọlọ́run tó ń bẹ̀yìn náà sọ̀rọ̀, ṣé o lè sọ fún mi bóyá o gbóhùn ẹ̀ rí? Ṣé bí ìdí tó ṣe jẹ́ àáfà tá a ṣe jẹ́ wòlíì òun ni wípé à ń sọ fún àwọn èèyàn wípé a gbóhùn Ọlọ́run, Olúwa ní ká sọ ọ̀kan báyìí. Ìwọ dóhùn Ọlọ́run rí ni. The same thing náà ni àwọn ẹlẹ́bọ tẹ́ ń bú yẹn. Àwọn náà ń dán nǹkan kan tó ń sọ̀rọ̀ fún wọn, làwọn náà ń sọ jáde wípé báyìí ló dé ń rí bẹ́ẹ̀. Kí gbogbo wa lẹ́lẹ́bọ? Ó dẹ̀ wá jẹ́ ẹlẹ́bọ yẹn, ìyẹn ò sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́. Ẹ̀yin lẹ pè lórúkọ tí kò jẹ́ kẹ́ ẹ pè, ẹ̀yin lẹ pè lórúkọ rádaràdá. Ẹ̀yin lẹ sọ ọ́ wọn ní fetish. Kí lẹ ní fetish? Kí lẹ ń pè ní fetish? Kò yé mi. Fetish. Ewé àti egbò lewé àti egbò ń jẹ, yín lẹ sọ lórúkọ tí kò tọ́. Ẹ wá sọra yín lórúkọ tó dáa, ẹni pastor, prophet, àáfà, ìsàn, imam.
ẹ wá sọ nǹkan tó jẹ́ wípé Ọlọ́run gangan ló dá wọn and they are natural. Ọlọ́run ló dá and they are natural. Ẹ sọ lórúkọ tí kò dáa, ẹ fúnra yín lórúkọ tó dáa. Sick, perfect. Ẹ̀rí pa mi, ẹ jóná. Púpọ̀ ọdún yìí dẹ̀ ń jóná nínú ayé yìí. A tún jóná lọ́run. Wàlíkù wàlíkàbá wájú wábì wábì sàtà olèhìmà àkùrù. Ẹ jóná láyé, ẹ tún jóná lọ́run. Ta ló dó ohùn Ọlọ́run rí? Ṣebí ìwọ náà ló máa ní Olúwa ló sọ fún ọ. Ó jáde àwọn nǹkan tí mo sọ sí Olúwa sọ. Ṣẹ́ni tó dúró síwájú wa ó gbóhùn Ọlọ́run ló wá bá wa. Kò dóhùn Ọlọ́run náà. Wọ́n wá bá wa nítorí pé wọ́n rí pé àwádà yìí pé a tún súnmọ́ Ọlọ́run díẹ̀ o. A dẹ̀ máa ń dán kankan ní ọ̀dọ̀ Ọlọ́run o. The same thing náà ni tàwọn tó pè lẹ́bọ. Ta ló dóhùn Ọlọ́run rí? Ẹ wá dá gbogbo ẹ̀rọ, ẹ má bàjẹ́, ẹ má bà ẹ̀sìn jẹ́, ẹ má dorí ẹ̀sìn kodò, ẹ má bà ìlú yìí jẹ́. Ẹ̀yin ọlọ́pàá, ẹ má jẹ́ káwọn èèyàn yìí kọ́ wá sábẹ́ yín láti bà yín lórúkọ jẹ́. Àwọn yìí máa wá sábẹ́ yín bà yín lórúkọ jẹ́ nítorí pé ohun táwa mọ ọlọ́pàá sí ni pé ọlọ́pàá ní láti dó sórí òfin. Ó tán, wọn ò ní dó síbí, wọn ò dẹ̀ ní dó sí orí òfin gangan ló máa dó sí. Táńtọ́ Ọlọ́run ya Kùránì, kò sẹ́ni tó kàn òun pẹ̀lú Ọlọ́run. Tó bá wù mí tí n bá ní mi ò ti ara Jésù, mi ò ti ara ẹ̀sìn Ọlọ́run mọ́, máa yá Bíbélì mi dànù. Kò sí ẹni tó lè bá mi sọ, kò sí, máa yá dànù. Ara ẹni tí mo lè fi ti Ọlọ́run, mo lè ti ara ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn tí mo mọ̀ pé ó wà òkè ni, ó lè tara ẹ̀sìn Ọlọ́run. Tí bá dẹ̀ pé mi ò ti ara ẹ̀sìn Ọlọ́run máa yá Kùránì mi dànù. Ẹ̀yin lè bá mi ra Kùránì ni. That's supposed to be ẹni tó yá Kùránì àti Ọlọ́run ló lè sọ ẹ̀san, kì í ṣe ẹ̀yin. Who are you? Who are you, by the way? That is why the government has to come in. If government does not come in, these people will mislead people and there is going to be war of religions. Government, I am calling you, please come in now. Kì í ṣe tí wọ́n. Nígbà tí gọ́ọ̀mẹ̀ntì wa bá dẹ̀ ní òun sọ́pọ̀tì ẹ̀ náà bẹ́ẹ̀ kí wọ́n mú wọn tí wọ́n fi wọ́n sẹ́wọ̀n, àwọn tó gé Kùránì definitely àwa náà ti di Afghanistan nìyẹn. Ìgbà táwọn ń ṣe Afghanistan ẹ̀sìn tá a ní bí. So therefore ẹ̀sìn táwa ní ní orílẹ̀-èdè wa kì í ṣe ẹ̀sìn Afghanistan. Afghanistan ni wọ́n ti máa sọ pé èèyàn kan gé Quran tọ́nà ní kọlọ̀ padànù. The way we operate in Nigeria is different from the way we operate or they operate in Afghanistan. Even ìlú tá a jọ súnmọ́ra wa Kòtónú, the way we operate here is different from the way Kòtónú operate. We are different. Àwọn kò dẹ̀lì wálé wọn máa lọ gbé ẹ̀sìn ìlú kan wá sínú ìlú yìí. Ẹ̀sìn ìlú kan kọ́ wá gbé wá sínú ìlú yìí kan ní kí àwa kan ká wá bend to it. Even Saudi Arabia, àwọn abọ̀rìṣà wà níbẹ̀. You know and I know. Ọ̀dẹ̀ bára wọn jà, oníkálukú ń ṣe tiẹ̀ ni. Ìwọ ò dẹ̀ ṣe tiẹ̀. Tó bá wá ṣe yẹn, téèyàn bá wá join ìyẹn gangan lórí pé o sin Ọlọ́run. You cannot force anybody to serve your God. I never in my life. Àwọn ọmọ ìjọ mi béèrè pé dádì, ìgbà tí yíyan dẹ̀ ní ọmọ afọ́ ọ̀dọ́ wa ń sìn, adẹ̀ ní Kòròdú, òun ni chọ́ọ̀chì tún wà báyìí. Báwo làwọn ṣe máa débẹ̀? Mo ní mi ò ní mọ́tò 4 òun ni mo ní. Nítorí ọ̀rọ̀ pé mo fẹ́ kọ́ Ìkòròdú yìí, nígbà téèyàn fún mi ní ilẹ̀ yẹn, mo wà ní South Africa ní ìwọ náà mọ history ẹ̀. Nítorí ọ̀rọ̀ pé èèyàn fún wa ní ilẹ̀ yìí ní Ìkòròdú, ó dẹ̀ sọ fún mi pé chọ́ọ̀chì ni kí n fi kọ́. Èmi gan ò lẹ́mìí mo máa ń sọ pé kí n fẹ́ fi ṣọ́ọ̀ṣì méjì sí láyé mi. Ẹyọ kan ti tó ká dẹ̀ wá òkè níbẹ̀. But Ọlọ́run dẹ̀ rán èèyàn kan sí wa ní Máṣì, ó dẹ̀ fún mi nílẹ̀ nítorí pé mo sọ báyìí lÓlúwa wí, ó dẹ̀ rí bẹ́ẹ̀,
ó dẹ̀ fún mi ní ilẹ̀. Kì í ṣe fún, kò ń ṣòun ni mo sọ fún bẹ́ẹ̀ o, mo sọ báyìí lolúwa wí fún orílẹ̀-èdè Nàìjíríà, ó rí bẹ́ẹ̀, ẹni yẹn dẹ̀ fún wa ní ilẹ̀. Bóyá ṣọ́ọ̀ṣì ni ká kọ́ o. Now mo dẹ̀ ta, ìdí tí mo ṣe lọ sí ìbà yìí nìyí o, máa sọ ìdí ẹ̀ o, tí mo ṣe tún wá sínú ọ̀rọ̀ yìí nínú fídíò yìí nìyí o. Mọ́tò 4 dẹ̀ ló wà lọ́wọ́ mi, tó lówó bá ní mọ́tò 6 tó bá ń bu ó mọ̀ di o. Ẹni tó ní góòlù rẹpẹtẹ tó ń bu ó mọ̀ di tó ṣe ní o, tó pé ọjọ́ kan ń bọ̀ tó lè mú góòlù ẹ̀yẹn lọ tà. Bẹ́ẹ̀ ni, láti fi gbọ́n ìṣòro tí kò lè sáré lọ bá èèyàn fún pé kó jọ kó ṣàánú. A dẹ̀ ti ta mọ́tò 3 nínú 4, ó kún ẹyọ kan tó kún gan. Tuesday tó kọjá nígbà tí mò ń bọ̀ látòwòrò wá sí Kòròdú ó bàjẹ́ sọ́nà, mo ṣe wà lẹ́nu ẹ̀ báyìí, mo ti yanjú ẹ̀, ìyẹn lọ bẹ́ẹ̀. Kí ni mo fẹ́ wá débẹ̀? Kí ni mo wá débi tí mo sọ yìí? Àwọn ọmọ yẹn débè lọ́mi pé báwo ni àwọn ṣe fẹ́ ṣe? Kò sí mọ́tò tó máa gbé àwọn, kò sí nǹkan kan. Mo ní òkè, kò sí wàhálà, ẹ lè join ní another church and I will go and start again. Nígbà tí ìjọba lòun fẹ́ fọ́, àwọn kan sásábẹ́ ìjọba náà ni o, a ṣì wà lẹ́nu kéèsì wọn báyìí. Tọ́lá wọn máa fọ́ ibi tí gbogbo àdúgbò, kì í ṣe ṣọ́ọ̀ṣì tèmi nìkan, gbogbo àdúgbò wọ́n dẹ̀ ti fọ́ more than 13 street nílùú Òwòrò. Ẹ lọ join ní chọ́ọ̀chì mi, ṣùgbọ́n chọ́ọ̀chì tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run, ẹ lọ join ní. Ìdí tí ọ̀rọ̀ mi ṣe dé bí báyìí ni pé I don't force them. Ó di dandan, you need to come to Ìkòròdú to serve God. Anyway, tá a bá dẹ̀ rẹ ẹni tó fún wa ní mọ́tò, tó ràn wá lọ́wọ́, tó gbé mọ́tò fún wa, fine. A gbé mọ́tò wa náà, wá kó ẹ̀yin ọmọ ìjọ láti bẹ̀ ẹ wá sí Kòròdú, ẹ wá sin Ọlọ́run. Èmi náà ni mo kú ń gbé tẹ́lẹ̀. Ibi tí mo wà yìí, èmi ni mo kọ́ dé bí báyìí. Kò sí owó ọmọ ìjọ kankan níbẹ̀. Àfi àwọn tó tún ṣe mí láàánú lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti gbọ́rọ̀ mi. Wọ́n ṣe mí láàánú. Ó tán. Níbi tí mo kọ́ lọ́hùn náà, mi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ọmọ ìjọ. Mo build a single handed ni. Ibẹ̀ yẹn dẹ̀kẹ̀, it is 1-story building. Ó tún wá ní penthouse lórí tó tóbi dáadáa. Tí àwọn ọmọ èwe wà tá ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ Ọlọ́run. Ó dẹ̀ láwọn fẹ́ wo, fine, wọ́n ti fún one time, wọ́n ti kó bẹ́ẹ̀. But ṣé kí wọ́n máa nítorí pé mo jẹ́ pastor, kí wọ́n máa force àwọn ọmọ church mi bóyá ó di dandan, you have to go to Ìkòròdú, you have to do that. The only advice I could give them, mi ò ní agbára, mi ò lè lọ ra mọ́tò kankan sí tí mo máa ní mo máa fi gbé yín láti Ìkòròdú, láti Òwòrò kẹ́ wá serve Ọlọ́run ní Ìkòròdú. Tá a bá rí ẹni tọ́lọ́run kó sí nínú torí pé òun lè ṣàánú Ọlọ́run, kì í ṣe mi, kó ṣàánú Ọlọ́run, kí iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú. Tó bá fún mi, that was what I told them this last Sunday. Tó bá fún wa mọ́tò, àwa kó yín náà, a máa gbé yín wá sí Kòròdú. A gba driver yẹn ò mátà, driver ṣeṣẹ́, ìyá dẹ̀ máa fún lówó, ṣùgbọ́n owó mọ́tò yẹn ti pọ̀ jù. Mo ti ta mọ́tò 3 nínú 4 tó wà lọ́wọ́ mi. Pé kí n ṣáà lè rí Ìkòròdú yìí kọ́, kó má di pé ọ̀tá mi máa, bí ó dẹ̀ tí ẹ̀ wá mọ̀ gan pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Wọ́n kàn déédéé dé ní July ni pé àwọn fẹ́ fọ́ bẹ̀, pé wọ́n ní kinní kan ní oya squatter, ilẹ̀ tí mo fowó ọwọ́ mi rà, owó tí mo nọ́mbẹ̀ is about 5 million plus tí mo fi ra lẹ̀. Wọ́n ní we are squatter, we are kinní kan, we are still on it. Ohun tó dẹ̀ drag mi débi ọ̀rọ̀ yìí sí ni pé kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ kó wọ bíbá ẹni pé we cannot force anybody to serve our God. Tí wọ́n bá wá rí nínú ọkàn wọn pé ẹni yìí àwọn lè ti ara ẹ̀ sin Ọlọ́run, they will come to you wọ́n dẹ̀ sin Ọlọ́run ẹ̀ no matter where you are. Ó ní Mùsùlùmí fẹ́ máa ṣe yẹn. Ẹ máa ní ẹ̀sìn yín ló dára jù. Ta lẹ ń sọ yẹn fún? Ẹ̀sìn wèrè wo? Ẹ̀sìn òṣìwò ló dára jù? Ẹ̀sìn tó fi ipá mú èèyàn. There must be freedom in anything we do. Apart from pé ìjọba ṣòfin, tí ìjọba bá ní ká má jáde lágo 12 àjọpá máa jókòó sílé. Ìjọba ló ṣe, ṣùgbọ́n a máa ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn, kẹ́ wá máa ní ẹ̀sìn yín ló dáa jù. Ẹni tó bá ti ṣe ẹ̀sìn yín, ẹ máa pa, ẹ máa fún lọ́rùn, ẹ máa gún, ẹ máa sọ sẹ́wọ̀n, ẹ máa ṣe gbá, ẹni tó bá bú ẹ̀sìn. Malam Yusufu Adépọ̀jù ṣọmọgbà tó ti ń bú Jésù. Ta ló gbọ́
nínú kìrìsìtẹ́nì tó fọlọ́pàá mú rí, tó ti ń sọ oríṣiríṣi pọ́nmọ àlè ní Jésù, ìyá tó bí Jésù, Jósẹ́fù ló dó. Wọ́n wá ń sọ nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad tó jẹ́ pé kò fẹ́ wàhálà, ẹ̀sìn àlàáfíà ló gbé wá. Èèyàn kan wá sọ, ẹ̀yin wá lọ fọlọ́pàá gbé, ẹ lọ tì mẹ́wọ̀n 50 days. Ẹ̀dẹ̀ tí ní kò tán síbẹ̀. Ẹni tí mo sọ Malam Yusuf Adépọ̀jù yìí, tó bá mọ ìgbà tó ti ń bú Jésù, kò sẹ́ni tó lọ bá, nítorí pé àwa rí pé ẹ̀sìn tiwa ẹ̀sìn àlàáfíà ni. A rí pé àwa kọ́ ló ń bá wí, kò bá wá jà, Jésù ló ń bá wí. Jésù dẹ̀ ní balógun ọkọ̀, Jésù gangan ló lè bá fa wàhálà, ó lè má wá jẹ́ lénìí kó jọ́la. Ohun táwa rí níbẹ̀, yálì kúlẹ̀ àbàtà òkúta ṣàtúwìlì hàmáhàkùlẹ̀ òfurufú bìrìbà bìúnísà wà ó jàtì rùmàtì. Ohun tá a rí níbẹ̀ nìyẹn. Malam Yusuf Adépọ̀jù tó bá mọ ìgbà tó ti ń bú Jésù, kì í ṣe 10 years, kì í ṣe 20 years, kì í ṣe 30, tó ti ń bú Jésù. Tẹ́mi ti mọ Malam Yusuf, mi ò tí ì bí àwọn ọmọ mi o, tó ti ń bú Jésù, tó máa invite àwọn kìrìsìtẹ́nì táwọn yẹn náà máa ṣe ọ̀dẹ̀ níbẹ̀. Ẹ máa bú Jésù, àwọn máa ní Jésù owó bíbà, ẹ wo fásitì báyìí, ẹ wo bá. So therefore òun ò dẹ̀ fọlọ́pàá gbé, ó sì ń bú Jésù dì sí. Èèyàn kan wá bú ọba emir, ọba lásán, ọba ni ò kì í ṣọba àwọn ọba o. Èèyàn kan bú mi, kí wọ́n máa ní tó pé èèyàn yẹn bú mi yẹn, mo fẹ́ lọ pọlọ́pàá gbé èmi lásán, èmi ọlọ́ládé lásán, èmi bàbá kọ́fà lásán. Èèyàn kan bú ọba lásán níwájú ọba àwọn ọba, ó fẹ́ lọ kọ́ lọ́gbọ́n. Jésù gan wọ́n ń bú, ó dẹ̀ wò ó. Nǹkan tó ṣe pé ní àjọkẹ́ ayé nìyẹn, àṣàkẹ́ lọ́run. Ẹjọ́ dọ̀run, tó bá dọ̀run á yanjú gbogbo mátà yìí. Ẹjọ́ kan ò sí lọ́wọ́ ẹnikẹ́ni, ìdájọ́ kan ò sí lọ́wọ́ ẹ̀, ìdájọ́ kan kò sí lọ́wọ́ mi. Ẹ jẹ́ kó lé kálukú. Ohun tí mò ń pàṣẹ nínú mẹ́sẹ̀gì ni wípé kí ìjọba kó tètè dìde lórí mátà yìí kó tó di ogun ẹ̀sìn, kó tó di ogun ẹ̀sìn, kí oníkálukú sin Ọlọ́run tiẹ̀. If you want to preach Ọlọ́run ẹ̀, má bú Ọlọ́run ẹnikẹ́ni nínú ibi tó ti ń preach. O ò lè rí mi kí n bú Muslim, o ò lè mú kí n bú Kristẹni, o ò lè rí mi kí n bú babaláwo. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú wọn níbi tí mo ti ń preach láyé mi ò ṣe rí. Mi ṣe rí. Nobody will tell me the God I want to serve. I know God I want to serve. Ó ní Mùsùlùmí fẹ́ máa ṣe yẹn. You can't tell me the God to serve. I know. Ìwọ kọ́ ló bí mi náà. Ẹ̀yin kọ́ lẹ bí Tani Ọlọ́run náà. Ẹ̀yin kọ́ lẹ bí èmi gan-an náà. Ẹ̀yin kọ́ lẹ bí àwọn tó kù náà. Ẹ ò lè máa sọ pé Ọlọ́run èèyàn kan ní kọ́sì kò possible. They will serve God they know. Nígbà tí ìjọba ò bá ti sọ pé no, tíjọba bá wá ní pé okay, Mùsùlùmí ní kí gbogbo wa máa ṣe, ibẹ̀ ni wàhálà ti máa ṣẹlẹ̀. Ìjọba ò dé sọ bẹ́ẹ̀. Àwa wá ń gbé kí ìjọba gan jáde kó wá sọ ráìtì oníkálukú fúnra wọn, àbí kí ló ń ṣẹlẹ̀, àbí kí ló happen, àbí ìjọba gan láìkí ohun tó ń ṣẹlẹ̀ yẹn ni mẹ́. Ẹ̀yin àáfàá ná burúkú yìí, ọwọ́ yín ni nílé ayé tí mo wá yìí, nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń grow, tọ́lọ́run fi òye nǹkan wọn mi, ọwọ́ ẹ̀yin àáfàá lèmi ti kọ́kọ́ mọ ohun tí wọ́n ń pè léwé àti egbò. Mi ò mọ̀ lọ́wọ́ babaláwo. Ó máa rí àkórí babaláwo kó gbéwé àti egbò kaná. Ọwọ́ ẹ̀yin àáfàá ni mo ti kọ́kọ́ rí. Bẹ́ẹ̀ ni mo sọ. Tá bá ń sọ pé ètùtù wọ́n ń ṣe bọ, ọwọ́ àwọn àáfàá ni mo ti kọ́kọ́ rí láyé mi rí. Tá bá ń sọ wípé àwọn èèyàn ń jí àṣejẹ, ọwọ́ ẹ̀yin àáfàá lèmi yìí ti kọ́kọ́ rí láyé mi nílé ayé yìí. Tá bá ní pé àwọn kan fi ẹran ẹlẹ́dẹ̀ wọ́n fi ń jẹ àṣejẹ, ọwọ́ ẹ̀yin àáfàá ni mo ti rí. Kò dé ń ṣe nǹkan tí kò dáa. A sọ pé nǹkan tẹ́ ń ṣe yẹn ò dáa. Kí ló dé tẹ́ ṣe wá gbà kan rí sìn? Tẹ́ wá ní àwọn kan wọ́n ń ṣe ẹbọ o. Ẹ̀yin dẹ̀lẹ́dẹ̀ ń ṣe ẹbọ. Kò sí àáfàá tí kò ṣe ẹbọ. Kò sí àáfàá tí kì í jẹ àṣejẹ. Kò sí àáfàá tí kì í lo ewé àtegbò.
You only fight stranger nìkan lẹ́yìn bá jà ní Ìlọrin. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ lọ bá àwọn tí ń tewí àti egbò jà nílọrin. Bí ẹ̀yin àfà ẹ ò bá ní fẹ́ra yín kùn, ẹ lọ bá wọn jà pé wọn gbọ́dọ̀ tewí àti egbò mọ́ nílọrin. Yes, go and fight them now. Kẹwàá rí ohun tó fẹ́ ṣẹlẹ̀. Yeah, ẹ ò lè bá wọn jà. You only fight strangers. Ẹ ò lè bá wọn ọmọ Ìlọrin yẹn gangan jà tí wọ́n ń ta ewé àti egbò. Wọ́n tún ń gun bẹ̀rù go díẹ̀ kó lọ confam. Wọ́n tún ń gun ewé, wọ́n ń gun egbò níbi tí wọ́n ti ń tajà bẹ̀. Wọ́n ń gorí asín, wọ́n ń gorí ẹyẹ. A ò dẹ̀ sọ wípé kò dáa, is a normal thing. Ọlọ́run ló dá, wọ́n dẹ̀ fún aláṣẹ lórí wọn. Ó ní ká lò ó, a ò bẹnu àtẹ́lù. Ẹ wá dé sí ẹ wá pera yín lẹ́ni Ọlọ́run. Ìlú tó yẹ kó máa jóná ni láyé àti lọ́run. Ìlú Ìlọrin yìí. Nítorí pé ẹ ò gbà àlàáfíà láàyè ló ṣe máa jóná. Ẹ jẹ́ kí àlàáfíà kó jọba. Ẹ jẹ́ kó lé kálukú kó ṣe ẹ̀sìn ẹ̀. Kò sẹ́ni tó wá gba Ìlọrin mọ́ yín lọ́wọ́. Irú yẹn náà fẹ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ń ṣe ìdìbò tí wọ́n ń pariwo àwọn Yíbò wọ́n fẹ́ wá gbèkó. Yíbò gba Èkó mọ́ yín lọ́wọ́. Tó o bá ń ṣe pé ìjọba fi ọgbọ́n ṣe ni ọ̀rọ̀ Yíbò fẹ́ gbèkó mọ́ wọn lọ́wọ́ yẹn máa ti dá ogun sílẹ̀. Yíbò gbèkó we are the same. Àwọn náà wá sẹ́kọ̀ọ́ ní ẹ̀dẹ̀ admit wọ́n ra lẹ̀ wọ́n kọ́lé. Tí kì í bá pé ìjọba Èkó fi ọgbọ́n ṣe eré àyẹn á ti di ogun. Ẹ ní láti fi ọgbọ́n ṣe, we are the same. Bàbá dé lọrin ẹ fi wá sílẹ̀. Ẹ ká ṣe ohun tá a fẹ́ ṣe nígbà tá ò bá ti jẹ́ wípé ohun tá à ń ṣe yìí ó fún other person náà ní wàhálà. Ó tán. Ẹran ẹlẹ́dẹ̀ tẹ́rí yẹn ọwọ́ àfà tí mo ti máa kọ́kọ́ rí láyé mi nínú ọdún náà. Ẹlẹ́dẹ̀ fúnra ẹ̀ tó lọ fi ṣe awọ́rò fún àwọn màmá kan nínú ọdún náà láti fẹ́ẹ̀ tó bí 32 years ago. Nínú ọdún náà ó lọ fi ẹran ẹlẹ́dẹ̀ ṣe awọ́rò fáwọn màmá kan tó ń ta aṣọ ní Island níbi mọ́ṣáláṣí Èkó yẹn. Àwọn àfà lèmi ti kọ́kọ́ rí, mi ò rí lọ́wọ́ aláwo rí. Báláwo gan bá fẹ́ ṣe ń da ìgbéyà ó dẹ̀ ń tọ́jú ẹ̀ ní kò yé mi, ṣùgbọ́n ọwọ́ àfà làwa ti bá gbogbo àwọn kan yìí rí. Wọ́n fi aláǹdà wọ́n fi ń ṣe àṣejẹ, wọ́n fa aláǹdà wọ́n fi ń kó ọṣẹ. Ọwọ́ àwọn àfà láti kọ́kọ́ rí. Wọ́n ń lo nǹkan èèyàn gan, wọ́n ń lo orí èèyàn, wọ́n ń lo gbogbo ẹ̀. Ọwọ́ ẹ̀yìn àfà ló wà, kí kò sí lọ́wọ́ ẹnikẹ́ni. Mo rántí inú ọdún náà tí mo béèrè lọ́wọ́ àfà kan, àfà yẹn ti kú sí kọ́lọ́run kó fi ọ̀run kó jọ kó fi bu àṣírí ẹ̀. Ó ti kú ní ó dẹ̀ fún mi níṣẹ́ àṣírí bíbò. Mo béèrè lọ́wọ́ ẹ̀ nínú ọdún náà. Ó wá ní ṣé mo lè lo mẹ́nu? Mo ní mẹ́nu kí ló ń pè bẹ́ẹ̀? Nígbà tó yá tó máa dárúkọ ẹ̀ fún mi ní Ọlọ́run ò ní jẹ́ láyé mi. Èmi orúkọ Jésù Ọlọ́run ò ní jẹ́. Èmi dẹ̀ kẹrin a ṣe wà ní apostolic church ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run máa ń sọ oríṣiríṣi nǹkan fún mi nínú ewé àti egbò. Mo ní èmi Ọlọ́run ò ní jẹ́ lórúkọ Jésù. Mo bá ń ta mẹ́nu. Kí ló ń pè mẹ́nu dà tó dárúkọ mẹ́nu? Ọlọ́run ò ní jẹ́. Mi ò wá owó débi pé màá lọ máa lo èèyàn láti fi ṣògùn owó. Mi ò wá owó débi pé màá lọ máa pààyàn láti fi ṣògùn owó. Ọwọ́ ẹ̀yin àfà láti rí, ọwọ́ yín ló wà. Ẹ̀yin tẹ́ pé ayé ní àfà Ọlọ́run yìí, àfà iná ni dodo yín. Bìrí kẹ́tì wújà níná fa àbà olè kẹsàtìrù, fọdí kẹsàtìrù, ọwọ́ yín ló wà. Ẹ wá gbéra yín jáde bí ẹni Ọlọ́run sì. Àfà tí mò ń sọ yìí ó ti kú o, ó ti fi kú ṣàgbà wa. Ọlọ́run ò ní jẹ́. A máa wá owó kéré máa wá owó dé pé màá ní wọ́n lọ fi wọ́n á ń fèèyàn lọ ṣoògùn owó. Ọlọ́run jọ pa mí mo fẹ́ jẹ́ kó o pa mí kí ó tó tó ọjọ́ náà. Èyí tọ́lọ́run dá káwálà lọ fi ń ṣoògùn owó. Èmi kọ́, Ọlọ́run ò ní jẹ́. Níbi tí ẹyẹ wà, níbi tí ewé wà, níbi tí àwọn ohun tí ó ń rìn nílẹ̀ tọ́lọ́run pa láṣẹ wà. Bí mo ṣe bá bàbá yẹn fa wàhálà jẹun ikú níwájú wọn níjọ́ náà nìyẹn o. Owó ẹ̀yin àfà ló wà. Kí ló dé tẹ́ fẹ́ balẹ̀ ayé jẹ́? Ewé ń bẹ ń bẹ, egbò ń bẹ ń bẹ, Ọlọ́run ló dá. Ẹyẹ wà lókè tó ń ṣiṣẹ́. Ọlọ́run dẹ̀ fún yín láṣẹ, ó fún wa láṣẹ ní Ọlọ́run ò kọ̀ndẹ́mù ẹ̀. Ẹ dẹ̀ ń lo nǹkan yìí, ẹ wá ń kọ̀ndẹ́mù ẹ̀ níta. Ẹ fi àfẹ́tì ẹ̀ sí Mùsùlùmí, ẹ fi àfẹ́tì ẹ̀ sí mí. Kí ló dé? Ọwọ́ yín láti bá, ọwọ́ yín ló wà. Ẹ̀yin lẹ ń lò wọ́n. Ẹ mọ̀ pé
èmi ò sí nídìí àbòsí, ohun tó bá ṣẹlẹ̀ lèmi máa jáde wá sọ. Ẹ̀yin lẹ ń lo gbogbo wọn, gbogbo àwọn nǹkan yẹn lẹ ń lò jù. Ẹ wá sọra yín dẹni mímọ́ ẹ̀yin wá ń pera yín ní ìlú èèyàn mímọ́. Ìlú kí ni? Níbo ni ìlú yín ti mọ́? Ìlú òkùnkùn. Ẹ jẹ́ kí ìsinmi kó wà, kó lè kálukú kó ní ìsinmi. Kírísítẹ́nì lọ ṣe tiẹ̀, mùsùlùmí ṣe tiẹ̀, ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹ ṣe tiyín, ká dẹ̀ ṣera wa lọ́kàn. Ó tó nǹkan tó wà ń bẹ̀ ni ṣera yín lọ́kàn. Tá a bá ṣera wa lọ́kàn, kí n sọ fún yín, kò ní sẹ́ni tó lè rídìí wa. Àwọn tó kọ́ ilé láti ayé tó fẹ́ máa kọ́ lọ sọ́run, ẹ̀yin ò gbọ́ ohun tó ló ṣe ni, wọ́n ṣera wọn lọ́kàn ni. Ohun tí ìgbà tọ́lọ́run dá èdè wọn rú. Kí ló dé? Ẹ ṣera yín lọ́kàn. Àìṣera yín lọ́kàn kò sí ìjọba Ọlọ́run fún wa. Àtèmi àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì mi àti oníṣẹ̀ṣe, láì ṣera yín lọ́kàn báyìí kò sí ìjọba Ọlọ́run fún wa. Don't condemn anything. Stop condemning. Ọbọ̀nù Kùránì wọn ọbọ̀nù Kùránì kì í ṣe tí. Stop condemn. Ẹ fi kìrìsìtẹ́nì sílẹ̀, ẹ fi mùsùlùmí sílẹ̀, ẹ fi oníkálukú sílẹ̀. Ẹ jẹ́ kó sin Ọlọ́run tó fẹ́ o. Òun ni mo ṣe wá o. Táńtọ́ Ọlọ́run ò ṣẹ́nikẹ́ni. Ẹ̀yin ìjọba ẹ bá wa fi sílẹ̀, ẹ jẹ́ kó máa lọ lọ́nà ẹ̀. Kẹ wá tètè jọ kẹ́ ẹ dìde lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kí mùsùlùmí kó wà lórí ọwọ́ ẹ̀, kí kìrìsìtẹ́nì kó wà lórí ọwọ́ ẹ̀, oníṣẹ̀ṣe kó wà lórí. Ìjọba abẹ̀yìn, ẹ jìbù rẹ̀, ẹ dìde. Ẹ má jẹ́ kí ìjẹ́ lẹ́sìnmẹ̀sìn, ìjẹ́ lẹ́sìn, ìjẹ́ ẹ̀sìn, ẹ má jẹ́ ó dìde lórílẹ̀‐èdè Nàìjíríà. A ti rí tólúwa sọ bẹ́ẹ̀, tí mo dẹ̀ ti sọ jáde pé gbogbo tẹ́tí ẹ̀ ń sọ yìí gan, ẹni ẹ fẹ́ jagun Yorùbá nation, ìjẹ́ ẹ̀sìn lẹ kọ́kọ́ máa jà. Àwọn tó mọ̀ mí dáadáa tí mo dẹ̀ ti sọ rí. Ṣùgbọ́n a lè prevent ẹ̀. Ẹ má jẹ́ kí èṣù kó wọnú yín. Ẹ̀yin ìjọba ẹ dìde. Gani Adams dìde kẹ́ fi òpin sí. Kírísítẹ́nì àti mùsùlùmí nìkà, oníṣẹ̀ṣe ló kọ́kọ́ wà. Kí ló dé? Ẹ̀sìn tẹ́ wá bá ń lẹ̀ yẹn ẹ wá fẹ́ parun, so possible. Ohun tó bá jù òótọ́ máa sọ. Ẹ̀yin náà mọ ohun tí mò ń sọ yẹn. Ẹ̀yin ọmọ tẹ́ wọ́n ń ṣe jàgídíjàgan yìí, ṣe lọ bèrè lọ́wọ́ àwọn bàbá ńlá yín. Ẹ̀sìn wo ló kọ́kọ́ wà? Ẹ̀sìn oníṣẹ̀ṣe ló kọ́kọ́ wà. Oníṣẹ̀ṣe dẹ̀ gbà yín tọwọ́ tẹsẹ̀, ẹ wá fẹ́ pa ẹ̀sìn wọn run nítorí pé ẹ̀sìn tẹ́ gbé wá, a ò lẹ́sìn tẹ́ gbé wá náà ò dáa. Ṣé pé mi ò bẹnu àtẹ́lù, ó dáa. Àtijọ́jọba Ọlọ́run, tó bá jẹ́ mùsùlùmí wà á déjọba Ọlọ́run tó bá sìn dáadáa, tó bá jẹ́ kìrìsìtẹ́nì wà á déjọba Ọlọ́run tó bá sìn dáadáa, tó bá dẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe náà tó bá san Ọlọ́run dáadáa wà á déjọba Ọlọ́run. Ẹ̀sìn tó dá ní àwọn ẹ̀sìn yìí. Mi ò sí nínú àwọn tó takò ẹ̀sìn rárá. Mi ò dẹ̀ sí nínú àwọn tí ó ba ẹ̀sìn jẹ́. Ṣùgbọ́n tá a dúró lórí ní pẹ́sẹ́, má fi ẹ̀sìn tiẹ̀ bà tìí jẹ́. Má jẹ́ kí èmi náà fi tèmi bà tìí jẹ́. Oníkálukú kó sin ẹ̀sìn yẹn. Tó o bá wá sìn, táwọn èèyàn bá wá rí pé ohun tó ń ṣe yìí dáa, wá rí wọ́n máa tẹ̀lé ẹ̀ láì mú wàhálà wá. Ìjọba, ẹ̀yin ni mo tún ní ọ̀rọ̀ bá sọ. Kẹjọ ẹ dìde lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ kí wọ́n fi Tani Ọlọ́run sílẹ̀, kò ṣe ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́, kò ṣe ẹnikẹ́ni. Kí àwọn èèyàn má wá bí orúkọ yín jáde lọ́nà tí ò dáa. Ìjọba ẹ jọ̀ọ́, ẹ fi Tani Ọlọ́run sílẹ̀. Gani Adams, kẹ́ ẹ dẹ̀ dìde lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, kí wọ́n má bu ẹnu àtẹ́lu ìṣẹ̀ṣe. Èmi tí mo jókòó yìí, I am a prophet of God. Ìtànà ti Jésù dẹ̀kẹ̀rí lèmi máa gbà dọ́dọ̀ Ọlọ́run títí mo máa fi kú. Ṣùgbọ́n nínú ìrìn àjò yìí mo mọ nǹkan tí wọ́n ń pè ní ewé àti egbò. Mo mọ̀ ọ́ gan. Ọlọ́run sì fún mi lórí ọ̀fẹ́. Iye ò ní kí n bu ẹ̀tẹ́ lu oníṣẹ̀ṣe. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀sìn tó dára ni. Èyí tó bá wà wọn ò lè kálukú torí lọ́kàn ẹ̀ pé yìí ló mú ohun tóun lè ṣe láti lè rí Ọlọ́run tá à ń sọ yìí. Ó ní kó ṣe, ká má mú wàhálà wá sáàrin rẹ̀. Ẹ ṣé gan ní gbogbo ẹ̀yin èèyàn wa. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí ní ọ̀sán yìí wípé èmi lẹ máa rí. Ẹ̀yin náà mo máa bá, orúkọ mi ò yí padà o. Bàbá confirm.
GP náà ni. God bless you, man. God bless you, sir. God bless you, my brothers and sisters.